A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nínú YouTube. Ìyá wa Kúnyánmọ̀ Ọmọlára a kí yín wípé ẹ káàbọ̀ sí orí ètò wa ti èní. A kí gbogbo wa wípé a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà ní orí YouTube pẹ̀lú wa, a kí gbogbo wa wípé ẹ káàbọ̀ sí orí ètò wa. Ètò wa ètò alára a ti mú wá fún wa lọ́sàn-án yìí o bó ṣe ń lọ ní orí ìkànnì wa níbí. A sọ fún wa wípé ẹ gbà wá o YouTube Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ TV ní orí YouTube, lórí Facebook àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Torí pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó pọ̀ rẹ́rẹ́rẹ́, wọ́n ní mọ́tò títí pọ̀ rẹ́rẹ́ nìbàdàn ni. Ó pọ̀ sínú YouTube. Àwọn olólùfẹ́ wa tí wọ́n sì fẹ́ bá wa subscribe, wọ́n ń béèrè lọ́wọ́ wa, bá sọ pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wọn mọ̀ èyí tí ó yẹ kí wọ́n tẹ̀ níbẹ̀. Àwa ní òkè o, ẹ jẹ́ kí a pààrọ̀ orúkọ. Àṣàkẹ́ TV ní orí ìkànnì YouTube wa. Ẹ káàbọ̀ sí orí ètò wa, gbogbo ẹ̀ tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Bí ẹ ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín ètò wa, ẹ bá wa pín, ẹ bá wa pín. Ẹ bá wa wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan láti bá wa gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní bàbá mi Ògúnṣàánú Jacob, wọ́n ní what is going on ma? Ó ń going lọ ní gan ni o, ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. Ẹ gbà wá o, ẹ gbà wá lọ́wọ́ àwọn òmìnira o. Wọ́n ti gbogbo ọmọ ìran Yorùbá yáwó báyìí. Wọ́n ń yá ìran Yorùbá lówó báyìí nílé tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí a sì mọ̀ wípé ní inú wọn Nàìjíríà báyà mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ má gbàgbé wípé kí Búbù tó kúrò, ó ti fi gbogbo orúkọ ọmọ wọn Nàìjíríà wọ́n ti fi yáwó, gbogbo alamọ̀ yẹn. Wípé kí Búbù tó lọ, ó kù ọ̀sẹ̀ méjì tá kúrò ń bẹ̀. Ó sì lọ sínú World Bank tó yáwó tí wọ́n sì yá. Bàbá wa Àkàràmàgbò TV ẹ káàbọ̀ sórí ètò wa. A ṣẹ̀ ń gbọ́ ni o. Àwọn òmìnira 2022 wọ́n ti fi ìran Yorùbá wọ́n ti fi yáwó o. Ẹ gbà wá o. Ẹ gbà wá nínú ilé tó ń ṣẹlẹ̀ yìí o. Wọ́n lọ Yorùbá wọ́n fi yáwó. Wọ́n di Búbù o. A sì sọ fún wa wípé ìyàtọ̀ afẹ́kọ́ wà láàrin wọn Nàìjíríà àti Yorùbá. Kí ni nǹkan ta tó sọ wípé a fẹ́ dá dúró kí ìyà má bàa jẹ wá, ká má bàa jẹ gbèsè. Ṣùgbọ́n àwọn òmìnira ẹ bá wa pariwo síta o. Wọ́n ti fi ìran Yorùbá yáwó láì tẹ̀ tí gba orílẹ̀-èdè. Ẹ farabalẹ̀ àfùwà gbọ́, ẹ gbọ́ lẹ́nu wọn fúnra wọn. Bàbá mi Adébáyọ̀ Solomon ẹ káàbọ̀ sórí ètò wa. Ní ìgbà tí Búbù wà ń bẹ̀, wọ́n lọ yáwó. Tí a tètè sọ wípé nílẹ̀ tó mọ́lé ní a mọ̀ pé China àti àwọn Bìrìtìkó àwọn ni wọ́n ń tukọ̀ inú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Torí pé China gbogbo nǹkan tí wọ́n ń ṣe nílùú Nàìjíríà lẹ̀ tó mọ́lé ní a mọ̀ pé gbèsè ti wà bàbí níbẹ̀ tí wọ́n ti yáwó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ tó jẹ́ pé àfàìmọ̀ kólúkálukú lọ máa jẹ́ orúkọ ṣin kó tó fẹ́ máa lò ní. Torí pé adádorí báyìí ni wọ́n ti fi yáwó. Níbi tó tẹ̀lé tó gan ìgbà tí wọ́n lọ sí ECOWAS ní òun ò yá wọn lówó mọ́ kí wọ́n wá san gbèsè tó wà ńlẹ̀. ECOWAS ò bí yá. Wọ́n yáwó ní UN, gbogbo ẹ̀ ni wọ́n ti yáwó. Kí wá ni a wá ń sọ, a ní ìran Yorùbá a fẹ́ dá dúró, àwa ò lè ṣe irú èyí tí wọ́n ń ṣe mọ́ yìí. Wípé ó ti sún wa, wọ́n ń yá owó náà àárín kan tí wọ́n fi ṣe. Ẹ má jẹ́ kí n tàn yín ènìyàn wa. Ẹ ní mọ̀ wípé irú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú wọn Nàìjíríà. Nǹkan tó ṣẹlẹ̀ ní wọn Nàìjíríà, irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ nínú struggle Yorùbá nation. Àmọ́ pé Yorùbá nation la wá, àwọn náà wọ́n jẹ́ òmìnira. Ìgbà táwọn kọ́ jáde wípé òmìnira táwọn ń pariwo yìí, ọgbọ́n àlùwàlá ológbò wọn àti kẹran jẹ màní ó ti ṣẹlẹ̀ o. Tó jẹ́ wípé tẹ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ, ẹ̀rù á bà yín. Ẹni wọ́n náà wọ́n yá ìran Yorùbá lówó. Mo ní èmi nìkan kọ́ ni màá gbọ́ o, kí wá gbèsè tí gbogbo aráyé o wípé kó gbà wá o. Orílẹ̀-èdè tá àti ìgbà wọ́n ti fi yáwó o.
gbèsè ti wà ńlẹ̀ báyìí o lóòótọ́ wọn náà wọ́n ti occupy ṣùgbọ́n àárín nǹkan tí wọ́n àárín occupy kankan tí wọ́n họ o síbẹ̀síbẹ̀ náà wọ́n ń pariwo wípé adélé ń bọ̀ tó jẹ́ wípé wọ́n ti ń yá ìran Yorùbá lówó láti lè fi gbé adélé wọlé. Wọn ò sọ wípé òmìnira làwọn yá lówó, wọ́n ní àwọn ń yá ìran Yorùbá lówó. Ẹjọ́. Àti ẹni tó fowó sí orí sí inú fọ́ndìrìsì àti ẹni tó fowó sí lẹ́ẹ̀mẹ́ta. Ẹ ká fara balẹ̀ o. Mo dẹ̀ bẹ̀ fún ètò ìpinnu lọ. Tí ká bá wa gbé síbẹ̀ kẹ́ bá lè gbọ́ dáadáa. Bákan náà láti pàṣẹ bàbá wa. Ẹ jẹ́ kí ẹ fara balẹ̀ kẹ́ bá wa máa gbọ́ dáadáa o. Ògbóni ojú kọ́lọ́ṣà ń kóni lẹ́rù lọ. Níbi tó ti ń yá ìran Yorùbá lówó kọ́lọ̀ ń ṣàánú fún wa ni o. Nígbà tá a sọ wípé nínú wọn Nàìjíríà gbèsè wà ńlẹ̀, ẹ̀yin tí wọ́n sọ wípé owó yíyá ló tún kù kí wọ́n máa wá yá ìran Yorùbá lówó láti lè fi gbé adélé wọlé. Ọ̀rọ̀ yìí àbí mi mo ní kì í ṣe mi nìkan lágbọ́, gbogbo àwọn olólùfẹ́ mi, gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ bá wa tẹ́tílẹ̀ kẹ́ bá wa gbọ́ eléyìí tí a ti rí yìí o, eléyìí kà màmá o. Ẹ bá wa gbóhùn sókè o, ẹ̀yin yáwó o, wọ́n fi ìran Yorùbá wọ́n fi yáwó. Sínú òmìnira 2022. Slip àkọ́kọ́ tá a kọ́kọ́ rí lọ́dọ̀ wa ń bí láti pàṣẹ bàbá wa àkọ́bí ọmọ Ìdùnmọ̀rẹ́ wọn ni ó ṣe gbà wọlé. Ẹni ẹ fi 5,000 naira wọ́n fi sínú òmìnira account. Ẹ bá wa farabalẹ̀ o, wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ ni. Bàbá wa kan Lábọ̀dé SF wọ́n fi 521 naira 521 naira 50 kobo wọ́n fi sínú òmìnira. Ẹ ṣeun bàbá náà ni tí wọ́n ń láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Ẹjọ́ tẹ́ bá ń gbọ́ yẹ ká mọ̀ ṣe ń gbọ́ o, ẹ̀yin olólùfẹ́ wa nílé ṣó clear dáadáa. 1,000 naira 1,000 naira ni. Then bàbá wa kan tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn mẹ́ta ló wọlé through bàbá. Ìkan fi 5,000 naira sínú òmìnira account, ìkan 521 naira 50 kobo, then ìkẹta òní 1,000 naira. Nígbà tí bàbá wa kan AY Adébísí Y phone number wọn bẹ̀rẹ̀ pẹ̀lú +234 7037 and the last 48 number just 613. Mo fẹ́ ṣe kí volume ẹ̀ kó lọ sókè dáadáa ni, ẹ bá wa farabalẹ̀ máa gbọ́ o bí owó ṣe ń wọlé o àti àwọn tí wọ́n sọ wípé àwọn yá ìran Yorùbá lówó. Àwọn ilé ìtẹ́gbọ́ tí wọ́n ṣe ń pè yẹn àwọn yẹn wọ́n fi owó sínú òmìnira account ni. Gbogbo apáta la kí wípé ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ẹ bá wa wá nǹkan fìdílé nǹkan láti gbọ́ bí wọ́n ṣe ń sọ wípé àwọn yá ìran Yorùbá lówó. A sọ fún yín ìgbà tí mo wá ṣètò lánàá mo ní Onitiri Group of People Limited òmìnira 2022 group of people ni wọ́n dá sílẹ̀ láti fi kówó jọ, owó ni wọ́n ń kó jọ báyìí o. Ẹ gbọ́ o, mo fẹ́ increase volume yẹn dáadáa ká lè gbọ́. Ṣe ń sọ wípé àwọn yá ìran Yorùbá lówó. Ìbéèrè wa wá ni wípé máa fi àkáǹtì ta nọ́mbà tẹ́ bá wa pè wọlé wípé ọjọ́ wo wá ni ìran Yorùbá fẹ́ san gbèsè tí wọ́n ń yá yìí, ìjọ́ òun náà fẹ́ san padà. Nígbà tí China wọ́n yá wọ́n ń gorí gbèsè bẹ́ẹ̀ yẹn, gbèsè gorí gbèsè bàbí sílẹ̀ ni ó wá kù bí wọ́n ṣe fẹ́ wá san gbèsè. Ó yá ẹ bá wa gbóhùn sókè o. Kí ló dé tí volume yẹn ò lọ òkè? Volume lọ òkè ó yá. Ẹ ká padà bẹ̀rẹ̀.
ẹ bá máa farabalẹ̀ láti máa gbọ́ bí wọ́n ṣe ń pè lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á tó pè débi tí wọ́n ti yá ìran Yorùbá lówó lábẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ kó lè yé wa. God bless you front and back. Amen. Up and down. Bàbá mi Ògúnṣàánú Jacob wọ́n ní before Bubu go she used the name of this country to call so-called Nigeria borrow big money just for 2 or 3 weeks for him to go and YouTube ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ rí nínú YouTube ìyá mi Latifat Ọláòbí Àjàlá ẹ káàbọ̀ sórí ètò wa wọ́n ní Yorùbá nation will never collect some set of people go use it to borrow money while let us kuku put for sale for the face of this country kakuku ta pátápátá kó for change fún olúkálùkù ìyá mi Ìyálájé ẹ káàbọ̀ sórí ètò wa àwọn ìyá wa yẹn iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe torí pé fún ìjàǹgbara fún orílẹ̀-èdè náà ni ìgbàgbọ́ ni wọ́n gbé lọ́wọ́ wọ́n dúró lórí ìgbàgbọ́ lórí òtítọ́ wípé àníṣe Yorùbá nation adúró ni kì í ṣe bí irú èyí táwọn òmìnira èyí tí wọ́n ń ṣe yìí òmìnira wọn ò ti rí àwọn èèyàn pé kó wá join òmìnira wọ́n bá yá pé àwọn ọmọ yahoo ẹ̀yin ọmọ yahoo ó yá o ẹ̀rọ ògo yín lò àwọn tí wọ́n jẹ́ kẹrọ ògo yín lò ìwọ̀nba ṣéyìí tó kù di sí ọwọ́ yín ẹ kó máa bọ̀ nínú òmìnira 2022 mo ní èmi nìkan kọ́ láti gbọ́ ilé yìí o àwọn aráalé gbọ́dọ̀ bá wa gbọ́ sí ilé yìí orúgbó ń bọ̀ gidi bá a gbọ́ sókè. Right and left. Kì í ṣe top to bottom. Kì í ṣe top to bottom. No. Bottom to top. In fact, ọlọ́mọ yà rúru wọn mọ́ láyé. Ọlọ́mọ yà gbàgbé wọn mọ́. Ṣé gan-an? A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé. Àwa ò mọ̀ orin ọpẹ́ náà kọ́ fi sẹ́nu ó yá ẹgbọ́n sókè. Àwa ò mọ̀. Ọ̀gángan ibi táwọn bá ti mọ̀ pé wà. Owó ti dé. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú. Ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ tí owó bí táwọn ará o. Ká dúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ̀ ń tẹwọ́ bọ̀ àpò tẹ̀ ń fún Yorùbá ní owó. Àwọn Yorùbá bàbá mi Adékúnlé Ramon ẹ káàbọ̀ sórí ètò wa. Náà ni tí wọ́n yín láṣẹ dùn. Ó ti lè wò kí ìlú olè tó. Wọ́n nílẹ̀ mọ́ yín o. Gbogbo mo fẹ́ Ọlọ́run bá yín fẹ́. Àṣẹ. Gbogbo mo kọ̀ yín Èdùà bá yín. Àdúrà yìí pọ̀ owó ti dé. Ẹ wà ní ìròyìn gbèsè bí ó ṣe bí ọmọ. $25,000 kẹ́yọ̀ gbé sílẹ̀ kò easy àdúrà yẹn ó yẹ kó pọ̀ gidi ó yá ẹ bá wa ṣàdúrà fún wọn ẹ ṣé gan ni. Dàtọ́ wọn lẹ́ni àṣelóore tí ò dúpẹ́. Ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. Ó burú ju kọ́lọ́ṣà ò kóni lẹ́rù lọ. Torí náà ajá wa fi ẹ̀mí ìmoore wa hàn. Nígbà tí à ń ka àwọn tí wọ́n ti fi owó sínú àpò ìṣúná òmìnira 2022. Slip àkọ́kọ́ tá a kọ́kọ́ rí lọ́dọ̀ wa ń bí láti pàṣẹ bàbá wa àkọ́bí ohun ìdùnnú rẹ̀ wọ́n ní ó ṣe gbà wọlé SF wọ́n fi. Ìyá mi Latifat Ọláòbí wọ́n ní wọ́n ti cash out gidi ní o à ń sọ̀rọ̀ nípa pounds dollar àwọn kan kówó lẹ̀ àwọn kan sọ wípé wọ́n yá ìran Yorùbá lówó ibi kókó tí mo fẹ́ dìmú nínú ètò tèmi nìyẹn wípé wọ́n ní wọ́n yá ìran Yorùbá lówó ẹ jọ̀ọ́ ẹ bá wa fetí ńlẹ̀ kẹ́ bá wa gbọ́. 521 naira. Àwọn ṣe o. 521 naira 50 kobo. Wọ́n fi sínú òmìnira àkáǹtì. Òmìnira. Ẹ ṣé mo bàbá. Ẹ ṣé. Ìná ni tí wọ́n láṣẹ ìdùnnú rẹ̀. Àṣẹ. Okay. Ẹ pé. Bàbá wa kan okay my brothers 1,000 naira. 1,000 naira. Bàbá wa
kan tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú 1,000 naira. gbogbo ètò wà bẹ́ẹ̀ ní kẹ́pẹ́ ẹ má ṣẹ́kù. AY Adébísí Y phone number wọn bẹ̀rẹ̀ pẹ̀lú +2347037 and the last 48 number jẹ́ 6139 wọ́n fi 1,000 naira sínú òmìnira account. wọ́n ṣe. bákan náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí àárí orúkọ ní orí ẹ̀ +2349 ló bẹ̀rẹ̀ fóònù nọ́mbà wọn nígbà tí 1946 tó end ẹ̀ wọ́n fi 10,000 naira sínú òmìnira account. ǹjẹ́ wà lórí rédíò ṣe ń gbọ́ wa jù? ṣe ń gbọ́ wa o ẹ̀yin ènìyàn wa nílé. ok wọlé. ọ̀nà wọlé. ìyá wa kan wọ́n ní ká má dárúkọ àwọn o. bí tá à ń lọ ládé yìí o. +2348 ló bẹ̀rẹ̀ fóònù nọ́mbà wọn. the last 4 digit number jẹ́ 6255 wọ́n fi 5,000 naira sínú òmìnira account. ibi tá à ń lọ ládé yìí. emotional indeed. emotional indeed. ó yá. àwọn tó yá wa lówó. ok. ọmọ bàbá tí mo sọ lẹ́ẹ̀kan 5 ni wọ́n. ok. wọ́n wò wípé kí làwọn lè ṣe fún ìran Yorùbá. fún ìran Yorùbá ẹ bá mi máa pọ́ìntì ẹ o ẹ bá máa di kókó mú o bàbá mi ìmọ́lẹ̀ Yorùbá one ẹ káàbọ̀. wọ́n ní wọ́n yá ìran Yorùbá lówó gbogbo ilé tó ń kà yẹn kò tí ì kàn mí o ibi tí wọ́n ti yá ìran Yorùbá lówó ni mo ti fẹ́ jókòó dáadáa kólúkálukú mọ iye tóun ti jẹ gbèsè tóun ti jẹ kalẹ̀ ibẹ̀ là ń lọ yìí. Mákindé. hey. Adékẹ́yè Lọ́lá. Ṣọ́ọ̀tì orúkọ wọn ni o. ok ẹ ṣe. Adékẹ́yè Ṣeun Ọláwípọ̀ Lọ́lá àti Ọláwípọ̀ Ọmọládé àwọn márààrún ni wọ́n jọ lọ láti ṣàgolo wípé àwa náà gbọ́dọ̀ kópa nínú ìrìn àjò yìí. Tọ́lọ́run bá fún mi ní okun àti agbára. Wọ́n dá 1,650 naira sínú òmìnira account. èlé náà pè ní sí 1,650 naira àwọn márùn-ún àwọn ṣe. Tí Ọlọ́run bá fún mi ní agbára àti okun. òmìnira ò ní pààyàn. ó wà ní inú àwọn tí wọ́n ṣíwájú. bàbá wa Àkàlàmàgbò TV ẹ ṣeun gan ni wọ́n ní Táíwò Ìmọ́lẹ̀ Yorùbá happy birthday to you once again. bàbá wa Ìmọ́lẹ̀ Yorùbá one àwọn bàbá wa Àkàlàmàgbò wọ́n kí yín wípé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí yín ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀ rẹ̀ nílẹ̀ alààyè nínú owó ọrọ̀ àlàáfíà àìkú baálẹ̀ ọrọ̀ pẹ̀lú àṣẹ Ìdùmarè. nínú àwọn tí wọ́n jà fún ìrìn àjò ilẹ̀ Yorùbá fún circumstances tó ṣe sọ̀rọ̀ ráǹdì bí wọ́n ṣe gbé owó yìí kalẹ̀ ló tọ́ṣì heart mi. wọ́n ní àwọn circumstances tó sọ̀rọ̀ ráǹdì ẹ̀ ó tọ́ṣì àti àwọn wọ́n dẹ̀ tẹ́wọ́ gba owó o. ó yá. nínú àìní. ó yá. wọ́n lọ pé àwọn láti nípa. wọ́n wá kó wá sínú òmìnira ibẹ̀ náà lọ yẹn o àwọn kan lọ yá owó òlé wá níbi tí àwọn kan náà ti sọ wípé àwọn yá ìran Yorùbá lówó ọ̀tọ̀ làwọn tó lọ yá owó wá tí wọ́n kó wá sí òmìnira pé àwọn fẹ́ kópa ọ̀tọ̀ làwọn tó gbé owó kalẹ̀ wípé a yá ìran Yorùbá ní owó yìí ó ti di ipa méjì yẹn àbí bàbá mi Ìmọ́lẹ̀ TV wọ́n ní all these people not tire of this their nonsense with their onídọ̀tí àyà o wọ́n continue ni in fact eléyìí tí wọ́n ń ṣe yìí òun náà pè ní ó kà màmá eléyìí tí wọ́n ń ṣe yìí ó lẹ́tìkẹ́ gidi ó yá ẹgbẹ́ òsókè àkìtàn gbogbo tó jẹ́ ìdọ̀tí ayé wọn iná ti gbọ̀n dání. òmìnira
omi ìnira leléyìí o. àmọ́ lóore o bàbá wọn náà ń gbìyànjú bó ti yẹ pé factory ni bàbá wọn ti ṣiṣẹ́ wọ́n ń gbé ìgbésẹ̀ láti gba loan 100,000 naira fún ìran Yorùbá. ẹ̀jẹ̀ bá mi gbọ́kọ̀ tó sọ wọ́n ní gbogbo circumstances tó yí àwọn tó gbówó ìkalẹ̀ bàbá wọn ṣe ní factory ṣùgbọ́n wọ́n wá lọ yá loan wípé àwọn fẹ́ fi ran ìran Yorùbá lọ́wọ́. pé wọ́n ní àwọn méjì wọ́n wá síwájú pẹpẹ láti san ọrẹ wọn. ìkan súnmọ́ wájú pẹpẹ ó gbójú sókè ó gbéraga níwájú Ọlọ́run. bẹ́ẹ̀ ni. ó mú owó jáde nínú ọ̀pọ̀. Káínì àti Ébẹ́lì ni. ọ̀pọ̀lọpọ̀ ló fi sílẹ̀ lóòótọ́ níwájú pẹpẹ. pẹpẹ Olúwa. ṣùgbọ́n nínú. sàn láàárín ajẹnimú ní pẹkọrọ làwọn mi ni bàtà ń ké lótú ìfẹ́ gbogbo ilé ìtẹ́ ń lọ lẹ́gbẹ̀ẹ́ ẹ lọ sójú kókó ibi tí àwọn èèyàn ti yá ìran Yorùbá lówó ló bá tán wọ́n lọ síwájú pẹpẹ wọn lọ yá lọ́wájú pẹpẹ ẹ̀kọ́ lábàá yín sọ. ìkan nínú gbogbo nǹkan tó ní láyé ẹ̀ ló mú wá. ó wá rìn jìnnà réré. sí orí pẹpẹ. ríba. Olúwa o. níwájú Ọlọ́run. pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ ló fi ọrẹ yìí kalẹ̀. ó fi ọrẹ yìí kalẹ̀. a kọ wípé ẹni tó mú wá nínú kínkínní. fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí. àwọn ọ̀gára ọlọ́ṣà wọ́n wà nílẹ̀ báyìí tí wọ́n cash out lọ́tún lọ́sì. pípò di ẹni ìbùkún àbùkù fún ju ẹni tó mú jáde nínú ọ̀pọ̀. kì í ṣe iye tẹ́ fi sílẹ̀ ló má ta o ṣùgbọ́n kí ni àníyàn yín orí owó tẹ́ drop ọ̀gangan ló má ta. Ọlọ́run á pín gbogbo wa lérè. ó ṣeré ó sì ṣeré bó bá fi owó yìí lẹ́ẹ̀kan jẹ́lẹ̀ jẹ́ tiẹ̀ fún wọn jàre kọ́ jẹ́ kí n sinmi sí wàhálà. bó ti yẹ pé ẹ fi owó yẹn lẹ̀ tọkàntọkàn síbẹ̀síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni lójú. ọ̀pọ̀ ló tẹ wo bí tá a wà. ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ wo bí tá a wà. ẹ dá o kíní kan tí mo fẹ́ kà wọ́n ni wípé Yorùbá ní yàgò fún mi yàgò lọ́nà ẹ̀ṣẹ̀ mi ń bọ̀. ó mà sàn ju yàgò lọ́nà mo ti gẹṣin rí. ọmọ olóyè ọmọ orílẹ̀-èdè Yorùbá ni mí. yóò ó ti ṣẹlẹ̀. yàgò lọ́nà bàbá ẹ̀ṣẹ̀ mi mi ń ayé bọ̀. kò pagún ṣàánú ẹ káàbọ̀ sórí ètò wa. ó sàn ju yàgò lọ́nà mo ti gẹṣin rí o. Ọlọ́run ní jẹ́ àfilẹ̀ Yorùbá pìtàn. àṣẹ o. ìṣègùn àkókò ní fi pìtàn torí Ọlọ́run ti ṣe iṣẹ́ àṣeparí iṣẹ́. bàbá mi àfà yẹ́lò +234 802 ló bẹ̀rẹ̀ fún nọ́mbà wọn nígbà tí the last 4 digit number ti jẹ́ 1496 wọ́n fi 5,010 naira and 75 kobo ni wọ́n fi sínú òmìnira àkáǹtì. ìyá mi kan ẹni Ọlọ́run mọ̀ ní orílẹ̀-èdè UK ọmọ wọn mẹ́ta wọ́n fi owó sínú òmìnira àkáǹtì. ìyá wa yẹn Olúbùnmi I +4474 ní the first 4 digit number fún B láti pàṣẹ ìyá wa yìí wọ́n fi 10,000 naira sínú òmìnira àkáǹtì. ṣèyí fún mi B mi mọ̀ bí ọmọ wọn ni ṣùgbọ́n láì pé orúkọ wọn yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn
bàbá wa Wálé Àlè ẹnìkan san 3 naira sínú òmìnira account. Àjùlọ bíi bàbá mi ẹ má bínú sá wọ́n fi 2,000 naira sínú òmìnira account. Bàbá wa kan láti 3. bí tá à ń lọ ládé yìí o. The first 4 digit number phone. Nígbà tí the last 4 digit number phone wọn jẹ́ 9206. Wọ́n promise pé àwọn máa yá ìran Yorùbá ní 1 million naira. ẹ jẹ́ bá mi máa kọ sílẹ̀ o, ẹ bá mi dì í mú o. Wọ́n ní bàbá wa kan láti Sweden, wọ́n pe nọ́mbà wọn. Ṣèyí fún mi bíi mi mọ̀ bí ọmọ wọn ni ṣùgbọ́n láì pé orúkọ yàtọ̀ díẹ̀ síra wọn. Láti pàṣẹ màmá yìí wọ́n tún fi 10,000 naira sínú òmìnira account. Adéọlá. Nẹ́tíwọ́ọ̀kì ni o. Ìyá wa Comfort Lọ́lá wọ́n fi 10,000 naira sínú òmìnira account. Ẹ ṣé gan. Bákan náà láti pàṣẹ bàbá wa Wálé Àlè ẹnìkan san 3,000 naira sínú òmìnira account. Wọ́n ní bàbá wa kan. Orílẹ̀-èdè Sweden +4673. The first 4 digit number phone wọn. Nígbà tí the last 4 digit number phone wọn jẹ́ 9. Wọ́n promise pé àwọn máa yá ìran Yorùbá ní. Sweden wọ́n yá ìran Yorùbá ní 1 million naira. Ibi tá à lọ gọgọ ládé yìí. Wọ́n ìpọ̀ bẹ́ẹ̀ yẹn o, àwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń yá, àwọn lè tẹ́ ń gbọ́ látẹ̀kọ̀ yẹn oní 10,000. Fún ìran Yorùbá ni. Àwọn tó ṣẹ̀ wá ń yá ìran Nàìjíríà àti ilẹ̀ tó mọ́lé ní àti China ṣẹpápá pín ni náà fi ń ṣe àti UK náà ó ti ní percentage tó jẹ́ wọ́n ti yáwó níbẹ̀ wọn ò rówó san gbogbo nǹkan tó ń wọlé nínú Nàìjíríà lédè ní wọ́n wá san gbèsè léyìí tí à ń gbọ́ pé wọ́n yá ìran Yorùbá lówó ó kù o ẹ bá wa farabalẹ̀ o ó kù nìbọn ró o bàbá mi ò mọ bàbá mi ayé kò gbàgbé ṣàánú nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dára rárá. Wọ́n ti kọ́kọ́ dé 500,000 naira. 1 million. Bí gbogbo ìran Yorùbá ṣe tó jákèjádò gbogbo lórí àgbáyé wọ́n yá ìran Yorùbá ní owó kó fi gbé adelé wọlé. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ó kù. Wọ́n drop 300. Búbù tiẹ̀ ó lọ gbogbo ìran gbogbo Nàìjíríà ó fi wọ́n yáwó ó kó tiẹ̀ ó lọ. Ẹ jọ̀ọ́ kí wá ní ìyàtọ̀ òmìnira báyìí àti wọn Nàìjíríà. Ìgbà tá wọ́n kọ́mẹ́ǹtì ìyá Dúpẹ́ Onítìrí òun ni kẹ́dìmú o ìran Yorùbá ò jẹ ẹnì kankan lówó o ẹ máa gbọ́ báyìí o ọmọ torí pariwo síta báyìí o àwọn tó bá ti gbọ́ ẹ bá wa pín dọ́dọ̀ wọn o kí wọ́n bá wa pariwo síta o wọ́n ná yẹ ká tẹ̀síwájú wọn Yorùbá wọ́n ti fi ṣe collateral nínú ìkànnì wọn níbẹ̀ láàrin ara wọn group of people ìyá Onídìrí group of people limited. Hey. Again. Sínú òmìnira. Kájọ là kó yé wa báyìí o. +1347. The first 4 digits digit number phone 1347. The last 4 digit number just 9341. Wọ́n fi $20 sínú. Ẹ bá wa tẹ lọ́fà láìkì torí mọ̀kàn tó ń ṣe bíá nẹ́tíwọ́ọ̀kì bí wọ́n sì ń flag ni. A sọ tán ètò yìí gbogbo àwọn tẹni ó ti yá owó tó ti yá ìran Yorùbá gbogbo ẹ̀ la máa play tán ó yá. +234,703 ní. Ẹ ò ní lórí YouTube Àṣàkẹ́ TV ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ mo ti ṣe sínú YouTube gan. 4556 wọ́n fi 5,000 naira sínú òmìnira account. Bàbá wa. Ẹ bá wa darapọ̀ mọ́ wa nínú YouTube yẹn ò ṣe bẹ́ẹ̀ mọ̀kàn tó ṣe. tó end pẹ̀lú 3041 wọ́n fi $30 sínú òmìnira account ní ká má dárúkọ àwọn. Bàbá wa kan +234,909 tó bẹ̀rẹ̀ phone number wọn and the last 4 digit number jẹ́ 4752 wọ́n fi 31,000 naira
sínú òmìnira account. Ìyá mi kan láti orílẹ̀-èdè Kuwait +9655 ló bẹ̀rẹ̀ phone number wọn. Nígbà tí the last 4-digit number phone wọn jẹ́ 3367. Wọ́n fi 20,000 naira sínú òmìnira account. Ìyá wa kan tí Ọlọ́run mọ̀ +23403 ló bẹ̀rẹ̀ phone number wọn. Nígbà tí the last 4-digit number jẹ́ 4318. Wọ́n fi 5,000 naira sínú òmìnira account. To God be the glory. +234802. And the last 4-digit number 7393. Wọ́n fi 5,000 naira sínú òmìnira account. Her Royal Majesty wọ́n ní ká má dárúkọ àwọn OFDT +1240. Wọ́n yá ìran Yorùbá. Ní first 4-digit number phone wọn. And the last 4-digit number phone wọn jẹ́ 78. Ẹnìkan la rí nínú náírà tó yá ìran Yorùbá ní 1 million. Ti dọ́là làwa fẹ́ náà fẹ́ pè báyìí. Wọn ò fẹ́ dà pọ̀ mọ́ra wọn. Dọ́là ó yàtọ̀ sí náírà. Ó yá. +1817 ló bẹ̀rẹ̀ phone number wọn. Nígbà tí the last 4-digit number jẹ́ 6474. Wọ́n fi $50 sínú òmìnira account. Ìyá wa kan tí Ọlọ́run mọ̀ +1347 tí wọ́n promise pé àwọn fẹ́ yá ìran Yorùbá ní owó. The last 4-digit number jẹ́. Ẹgbẹ́ kan tó sọ tí wọ́n sọ pé àwọn fẹ́ yá ìran Yorùbá ní owó. Wọ́n fẹ́ máa di kókó yẹn mú o. Àwọn tí wọ́n kó owó sínú ẹ̀ wọ́n ti yàtọ̀ sáwọn tó yá ìran Yorùbá lówó o. 571. Wọ́n yá ìran Yorùbá ní $2,000. Wọ́n yá ìran Yorùbá ní $2,000. Tí ì pé o. Ilé ìtẹ́gbọ́tọ́ tí ń pè yìí owó ò tí ì pé wọ́n ní kò ì pé. Wọ́n túbọ̀ tẹ̀síwájú. Àwọn tó yá owó ọ̀tọ̀, àwọn tó gbówó lẹ̀ ọ̀tọ̀. Nínú dọ́là àti rí ẹnìkan tọ́nà yá ìran Yorùbá ní $2,000. Ó ní £25,000 wà ń bẹ̀. Ṣeun púpọ̀. Bàbá wa kan tí Ọlọ́run mọ̀ +4479. And the last 4-digit number phone wọn 4433. Wọ́n fi $50 sínú òmìnira account. Ìyá mi kan FT. The first 4-digit number phone wọn ó jẹ́ +1510. And the last 4-digit number jẹ́ 1343. Wọ́n fi $50,000 naira $50 sínú òmìnira account. Bàbá wa kan SS +1678 ní the first 4-digit number phone wọn. Nígbà tí the last 4-digit number phone wọn jẹ́ 3962. Wọ́n fi $300 sínú òmìnira account. Ìyá mi kan ẹni Ọlọ́run mọ̀ OM +44 ó dàbí bàbá ni wọ́n +4475. The last 4-digit number phone wọn jẹ́ 8113. Wọ́n promise pé àwọn máa yá ìran Yorùbá ní $5,000. Ẹ bá mi gbọ́ dáadáa. Wọ́n ní wọ́n fẹ́ yá ìran Yorùbá ní $25,000. Ẹ jẹ́ ká wá kó ọ̀rọ̀ yín lẹ̀ ká ṣà báyìí. Wọ́n ò tí pé tán o, àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wọ́n yá ìran Yorùbá lówó tí wọ́n ń sọ yìí ẹ jọ̀ọ́. Èyí tí àwọn Bìrìtìkó tí wọ́n ń ṣe wọ́n Nàìjíríà ẹ mọ̀ pé percentage tí wọ́n ń jẹ ń bẹ̀ báyìí. Ìyẹn fi túmọ̀ sí mo ń sọ lọ́jọ́ kìíní àná wípé òmìnira 2022 kò yàtọ̀ sáwọn olóṣèlú. Torí pé àwọn tí wọ́n sọ wípé àwọn gbówó ńlẹ̀ àwọn yá ìran Yorùbá yìí ǹjẹ́ wọn ò ní gba èrè tí wọ́n. Ọ̀rọ̀ wọn dàbí àwọn tó bá sponsor ẹni tó lọ fún gómìnà àbẹ̀ ẹni tó ń lọ fún ipò ààrẹ tó gbówó kalẹ̀ ó ti mọ̀ wípé kòkó ni tó bá máa so máa ká kòkó ń bẹ̀ ni. Wọ́n ti fi ìran Yorùbá wọ́n fi yáwó nínú òmìnira 2022 kele kìí ṣe Yorùbá nation o torí wọ́n sọ òmìnira àkáǹtì òmìnira 2022 ni wọ́n sọ wípé wọ́n fi ìran Yorùbá tí wọ́n mú sẹ́nu yẹn ni mi ò fẹ́ gbọ́. Ẹ yá òmìnira 2022 ní owó kìí ṣe ìran Yorùbá torí àyè mi
àti ìdílé mi gbogbo mọ̀lẹ́bí mi a ò sí láwọn tẹjọ yá lówó o gbogbo àwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí wọn ò sí láwọn tẹjọ yá lówó o ẹ jẹ́ ká máa là fún wọn báyìí kan máa gbọ́ o torí pé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná nìyẹn o wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bọ̀ díẹ̀ tí rí bàbá ń bọ̀ wọ́n lọ́wọ́ báyìí wọ́n máa bọ̀rọ̀ ká ọ̀tọ̀ níbi tí wọ́n gbà wọlé lọ́jọ́ kìíní àná mi wọlé báyìí o owó yíyá ló ti kù àwọn yá ìran Yorùbá lówó wọ́n ti di China tó ń yá Nàìjíríà lówó tó jẹ́ wípé di bí a ṣe ń sọ̀rọ̀ yìí gbèsè tí Nàìjíríà tí wọ́n yìí jẹ China òun ló lọ lórí títí ọ̀dà yẹn wọ́n jẹ ECOWAS lówó orílẹ̀-èdè tá àti ìgbà gbèsè ti wà ńlẹ̀ ẹ jọ̀ọ́ kí ni gbogbo kàtìkàtì táwọn òmìnira ń ṣe nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ wọ́n ṣáà ń mú gbogbo ọ̀nà wọlé ní àdísẹ́ ẹ tí gbọ́n kankan mo máa play ìyá kan fún wa ní lórí àdúrà bẹ́ẹ̀ ni wọ́n ń pe gúngún tí wọ́n ń pe mọ́lẹ̀ gbogbo ẹ̀yin ọmọ yahoo ẹ máa bọ̀ o rógo yín lò nínú wọn Nàìjíríà wọ́n ń pèrò sọ́kọ̀ gidi ni o ẹ máa bọ̀ nínú òmìnira 2022 àwọn ṣéǹjì tó kù díẹ̀ sí yín lọ́wọ́ yẹn ẹ kó wá sínú òmìnira 2022 mo ní tó wọ́n fẹ́ dá dúró wọ́n sówó yíyá ayé ìyá bàbá ìyá mi Comfort Lọ́ládélé wọ́n ní ìran Yorùbá nation kò yá owó lọ́wọ́ ẹnikẹ́ni Ìjìnlẹ̀ má kọ̀ sí ìṣe 419 olè àti dájú ẹ̀ ẹ jẹ́ ẹ máa gbọ́ bó ṣe ń sọ ẹni báyìí yá ìran Yorùbá lówó àti gbọ́ ní 1 million òun la gbọ́ ó yá wọ́n ikú UN wọ́n ti lọ ECOWAS wọ́n ti lọ yáwó láti fi ṣe campaign tó bá wá débẹ̀ tán wọn wà nírí kọ̀kọ́ ṣe torí pé wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ san gbèsè ara àwọn nǹkan tó ń pa ohun Nàìjíríà kú lọ nìyẹn òun náà ǹjẹ́ àwọn tí wọ́n. Scale of justice +4479 and the last one is number phone were there 8273 wọ́n san 177 cents +1401 and the last one is number phone were there 3303 wọ́n ní ká má dárúkọ àwọn pé tílẹ̀ bá ṣe mọ́lẹ̀ ní àwọn máa send $2,500 sínú. Àkẹ́ TV YouTube yẹn ó clear torí mi ò mọ̀ kan tó ṣe Facebook ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí o èyí tí wọ́n sọ tán nísìnyí wọ́n ní ìyàwó àkan wọ́n yá ìran Yorùbá ní $2,500 $2,500 nẹ́tíwọ́ọ̀kì yóò jẹ́ káwọn èèyàn wá gbádùn ètò yìí o YouTube wa jẹ́ ká píìnì ẹ̀kẹ́ bá wa darapọ̀ mọ́ wa. Last but not the least ní ọwọ́ mi +1312 and the last one number wọn ó jẹ́ mọ́mí wa jẹ́ 4338 wọ́n ti drop $50 sínú òmìnira àkáǹtì. ẹ̀yin ẹ̀yẹ wa wọ́n fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi rọ̀ wá mo fẹ́ fi bẹ̀ wá. wọ́n lọ fẹ́ fi bẹ̀ wá. kò tí ì pé o. ẹ ti rí bí àwọn ìwà bí wọ́n ṣe ń gbọ́wọ́ sínú àwọn. wọ́n gbọ́wọ́ sáwọn. ìlànà ìgbẹ̀yìn bàbá wa yìí wọ́n ní $25,000 àwọn fẹ́ yá ìran Yorùbá. a bá rí èèyàn 20 tó lè yá ìran Yorùbá ní $25,000 owó yìí a ti fẹ́rẹ̀ bó ṣe o a ti fẹ́rẹ̀ bó ṣe wọn ní kẹ́ ẹ fún wa ẹ má fún wa ẹ má fún Yorùbá ẹ yá ìran Yorùbá ẹ jọ abẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń ṣe àmì Ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ jẹ́ ń dá ètò yẹn padà sínú ilé. wọ́n ní ẹ má fún wa ẹ yá ìran Yorùbá ni ẹ ti gbọ́ kọ́ta gbọ́ ẹ ti rí iye àwọn èèyàn tó ti yá ìran Yorùbá lówó àwa ń bèèrè lọ́wọ́ ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ òmìnira 2022 àti wọn Nàìjíríà àti ìjọba búbù ẹ mọ iye owó tó ti yá lọ́wọ́ China. Bàbá mi testimony Abiodun a ti ṣe July 1st ẹ lọ́wọ́ orí ìkànnì wa kò tí ì ju bí wákàtí ṣe tó wákàtí mẹ́ta ṣá
tá a ṣe parí ètò July 1st. Bàbá mi tó ṣe darapọ̀ mọ́ wa yàn bá wa testimony Abíọ́dún àti ṣe July 1st àti ṣètò lórí ẹ̀. Eléyìí tí a ṣe gbọ́ nírọ̀lẹ́ yìí òun ni a ní ká fi wá tó àwọn ènìyàn wa létí. Àti ṣe July 1st lénìí àti ṣètò lórí ẹ̀. Tá bá máa rí aago 8 bá lù náà àbí aago kí láago sọ báyìí àti ń lọ sí July 1st náà ni nínú Zoom meeting. A ní Zoom gbogbo world media, a ní Zoom tó bá di aago 8. Ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ nínú world media tó bá di aago 8 láti celebrate July 1st. Ṣùgbọ́n lórí ìkànnì wa níbí àti ṣèyẹn ṣáájú lénìí. Ètò táwa ń ṣe lénìí náà ni wípé òmìnira 2022 wọ́n ní wọ́n yá ìran Yorùbá lówó. Wọ́n ní wọ́n yá ìran Yorùbá lówó láti gbé Adélé wọlé. A wá sọ fún wa wípé kí ni ìyàtọ̀ wọn àti búbù. Bí ẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá. Gbogbo àwa tá a bá mọ̀ wípé orí ọ̀fẹ́ wà fún wa, ẹ jẹ́ ká fowó sínú àpò òmìnira. Ẹ bá wa gbọ́wọ́ sínú àpò òmìnira. Ẹ bá wa fi síbẹ̀. Ẹni tó bá fẹ́ yàrán Yorùbá lówó ẹ yá wa. Ẹ máa gbowó yín. Nípa pé ẹ tiẹ̀ wá pinnu láti yá wa lówó, ẹ̀mí yín máa gùn. Ikú kankan ò ní pa yín, ẹ̀ ní ṣẹ́kù. Torí ẹ máa wà lórílẹ̀ alàyè báyìí, ẹ máa jẹ́ èrè iṣẹ́ tẹ́ ẹ ṣe. Ọlọ́run ò ní fi oore ẹ̀ ní fi dùn yín o. Gbogbo yín tẹ́ ẹ dìde. Tẹ́ ń bá wa dáwó sínú àpò òmìnira, tẹ́ ń yàrán Yorùbá lówó. Bàbá rí àìsàn ká àìsàn tó fẹ́ gbẹ̀mí yín láìpẹ́ yìí, Ọlọ́run á bá àìsàn yẹn wí. Ọwọ́ Ọlọ́run á mú yín lára dá. Ọwọ́ Ọlọ́run ó máa mú yín lára dá. Ẹ máa di ẹni ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀run máa wò yín sàn. Ọlọ́run tún máa wá fi ọjọ́ kún ọjọ́ yín, ó máa fi gbà kún ìgbà yín. Ìṣerere ilẹ̀ Yorùbá wá ṣojú ẹ̀mí yín. Nígbàkigbà tẹ́ bá wá dàgbàdàgbà tó bá tásìkò tẹ́ ẹ̀ ń lọ, inú ìdùnnú báyìí ló máa dé bá yín, kò ní dé bá yín nù nira. Mo bẹ̀ wá mo rọ̀ wá ní ẹ jẹ́ ká gbọ́wọ́ sínú àpò òmìnira. Ọmọ Yorùbá ni wá, aládé ni wá, ọmọ ológo. Orin how many people sójà gòkì. Ẹ má kọ ọmọ nílẹ̀ Yorùbá o. Ó yá nínú ògo ni kọ́ máa kọ. Ẹ má kọ orin yẹn nílẹ̀ Yorùbá mọ́ o, pa many people sójà gòkì. Ẹ bá wa sọ̀jẹ̀ bú o. Nínú ọ̀tàyà kọ́ ò ní pa ẹnìkọ̀ọ̀kan wa o, torí ẹ má jẹ́ ká fẹnu wa béèrè ikú o. Ọ̀nà Adélé ń bọ̀ ẹ má kọ́ how many Sójà people kankan sójà ò ní pa wá gòkì o. táyà, torí sójà kankan gan ò ní yọjú. Bẹ́ẹ̀ni. Torí ẹ má jẹ́ ká kọ orin yẹn nílẹ̀ Yorùbá o. Orin yẹn ń ṣorin wa Nàìjíríà ló lórin òṣì yẹn o. Ẹ má gbé orin yẹn wọlé Yorùbá. Sójà kankan ò lè kí ìwà táyà. Ẹ rí wípé nígbà tí àwọn ọmọ ti Lẹ́kí tó bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn, sójà padà fara hàn wọ́n o. Torí Bíbélì sọ wípé agbára ń bẹ lórí àwọn wa, àwa la béèrè fún. Torí ẹ má jẹ́ ká béèrè fún nǹkan tá a mọ̀ wípé àrẹ́dì fún o. Gbogbo how many people sójà gòkì, ibo nìyẹn ti ń bọ̀. Nàìjíríà ló ní sójà, ìran Yorùbá kọ́ ló ní sójà yẹn. Sójà àti tiwa nígbà táwọn Adélé bá wọlé tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba náà ṣẹ̀ṣẹ̀ máa wá ní sójà. Àwa ọmọ Yorùbá náà dẹ̀ ní sójà tiwa. Àwọn ò ní pè wọ́n sójà. Àwa ò dẹ̀ ní pè wọ́n ní sójà torí Nàìjíríà ló ní sójà. Akọgun ni nílẹ̀ Yorùbá. Àwọn akọgun, àwọn jagunjagun orúkọ táwa máa pè wọ́n nìyẹn. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni ẹ má máa jẹ́ ká máa kọ orin yẹn tá a bá ti jáde. Gbogbo ìgbàkigbà tá a bá ti ń jáde fún ìran wa láti gba ilẹ̀ ìlérí wa, ẹ má máa jẹ́ ká kọ orin tínú Ọlọ́run ò dùn sí, ẹ má máa jẹ́ ká kọ orin tá a fi ń pe ogun sínú ayé wa. Tá a máa ní they go kill us tire. Ṣáwa fẹ́ kú ni àwọn òṣètò kú. Nígbà tá a ṣètò kú kí la wá ní they go kill us tire. Àwọn òṣètò kú, ẹni bá ro kúrò wá òun ló máa nìṣó lọ́run. Gbogbo àwọn ọmọ Yorùbá ò ṣètò kú o, ìyè làwa yàn. Torí Ọlọ́run fúnra ara ẹ̀ ló fún wa ní ìyè. Ó dẹ̀ ní ká lọ sínú ayé ká lọ ṣe rere ni. So torí ẹ̀ mo bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ á máa tọrọ ikú.
ẹ má jà máa rò pin gbogbo ìtẹ̀yìn èèyàn wa tí gbogbo nǹkan ò rí ṣe bó ṣe yẹ tẹ́ bá máa ronú pé kẹ́ lọ gbé nǹkan jẹ ṣé tẹ́ bá gbé nǹkan jẹ yẹn ṣó máa ní kó dáa ni ṣe lẹ tún dà àwọn ẹbí yín sádánwò ọmọ tẹ́ ẹbí kalẹ̀ gbẹ tún kó yẹn sínú ìyà ni the only solution tẹ́ mímọ̀ pé ó yẹ kẹ́ kọ́kọ́ ṣe ni wípé tẹ́ bá ti rí pé ẹ fẹ́ kú bẹ́ẹ̀ yẹn tẹ́ fẹ́ gbé nǹkan jẹ ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹlẹ́dàá yín náà wípé àwọn ọmọ tẹ́ ẹ bí àtìyàwó tẹ́ ẹ ní báwo lẹ ṣe fẹ́ sọ̀rọ̀ ayé wọn torí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ìyàwó tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọmọ ẹ ní máa ronú bẹ́ẹ̀ jẹ́ fẹ́ gbé poison jẹ torí tẹ́ bá gbé poison jẹ ẹ dà yá sádánwò ẹ dà bàbá sádánwò ẹ tún kó òórùn sádùúgbò pàápàá ẹ tún dààmú ará àdúgbò torí ẹ tún máa rùn ní bọ́ọ̀bà tètè palẹ̀ yín mọ́ ẹ tún máa kó ẹbí sí. ẹ tún kó ẹbí tí wàhálà ni torí àwọn ẹni ẹlẹ́ni tó jẹ́ pé kò sówó lọ́wọ́ wọn tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ̀yin náà ní breadwinner ilé tẹ́ wá para yín ibo lẹ ti fẹ́ kọ́ rí owó tó tún máa fi ṣòkú ṣẹ́rí pa ìró. torí ẹ̀ bẹ̀ wá mo rọ̀ wá ọlọ́wọ́n ọba mo fi bẹ̀ wá ẹ má jẹ́ ká máa ronú ikú díẹ̀ ló kù ẹ kú rọ́jú gbogbo wa lájọ ń rọ́jú àwa ti diaspora gan náà à ń rọ́jú ni kò easy ọ̀bẹ ò dá lọ́rùn gbogbo wa ń rọ́ a máa tó débi tá à ń lọ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká gbìyànjú oyèkóye tá a bá ní ẹjẹ́ àgbọ̀n sínú àpò òmìnira gbogbo ìwàásù gbogbo wáàsù tí wọ́n rọ́ látẹ̀kọ́ ẹ̀ lórí gbọ́wọ́ sáwo ni kíjọba délé wọlé dé gìjà kọ́ wá bẹ̀rẹ̀ ìjọba gìjà ní 24/7 ṣẹ́yìn náà ẹ máa ní àkíyèsí bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo wa gan máa fi ká máa ro àfojúsọ́nà wa ni pé tílẹ̀ Yorùbá bá ti bẹ̀rẹ̀ ìjọba o kí ni mo fẹ́ máa ṣe tó yàtọ̀ sí nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ ìyẹn ló yẹ ká máa ronú kì í ṣe bá a ṣe fẹ́ kú sójà ò lè pa ẹnikẹ́ni tó ráwọ̀ ò ní sójà nílẹ̀ Yorùbá wọn dẹ̀ nípa wá táyàdì tó ráwọ̀ gan ò ṣètò òkú sójà tó bá ronú pé òun fẹ́ pọ ọmọ Yorùbá rẹ̀ ló máa pa tó bá pa ọmọ ẹ̀ tó pàyàwó ẹ̀ tó àwọn akẹ́kọ̀ọ́ parẹ́ ẹ̀ lé wọn ò ní pa àwa o torí ẹ má jẹ́ ká máa kọrin how many people sójà kò kìlì irọ́ sójà ò ní kìlì wa ayọ̀ ní tiwa òmìnira ní tiwa ìdùnnú ní tiwa ayọ̀ ní tiwa bó dẹ̀ ṣe máa rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo ẹ̀yin èèyàn wa ẹ bá wa ṣí ètò yìí ẹ bá wa ṣí ẹ lọ́gbọ̀n ẹ bá wa ṣí ẹ lọ́gbọ̀n ẹ ti rí bẹ́ẹ̀ yẹn a ní irú orin wo la wá fẹ́ kọ sí gbẹ̀dù yìí wípé wọ́n yá ìran Yorùbá lówó ẹ jọ̀ọ́ o orílẹ̀-èdè tí a ti gbà tí gbèsè ti wà ńlẹ̀ èmi sì ń béèrè ìbéèrè kan mi tí ìrẹ́yọ̀ dá mi lóhùn wípé owó tí wọ́n sọ wípé wọ́n yá ìran Yorùbá àti $1 million tí wọ́n sọ wípé wọ́n pè fún yìí kí ni nǹkan pàtó tí wọ́n fẹ́ fi ṣe kò sẹ́ni tó béèrè lọ́wọ́ ọmọ Onítìrí o pé $1 million tẹ́ ń sọ yìí ṣé adelé yẹn wọ́n ń bọ̀ láti Japan wọ́n fẹ́ fi gbé adelé wọlé lókàn tó ń sọ nìyẹn wọ́n fẹ́ fi $1 million wọ́n fẹ́ fi gbé adelé wọlé pẹ̀lú bí ìyá yẹn sọ wípé Ọlọ́run ṣe fún wọn Ọlọ́run kẹ́ wọn tó jẹ́ pé ṣé ẹ kó rí bẹ́ẹ̀ gan ó ti challenge ìyá wípé ìwọ̀nba owó tó kù tẹ́ fi gbé adelé wọlé yẹn ẹ fi sí ṣùgbọ́n báyìí wọn ò fi sí o donation Yorùbá race òun ló kàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pe gúngún tí wọ́n ń pe mọ́lẹ̀ kó wá máa wá gbọ́wọ́ sáwo wọ́n ń pèrò sọ́kọ̀ ni. ẹ dáwó sínú àpò òmìnira owó wà lọ́wọ́ yín ẹ dá owó sínú àpò òmìnira. wọ́n ti ń pe àwọn kan nìyẹn owó wà lọ́wọ́ yín. kẹ́hìn ṣe wọ́n ran. ṣe ń gbọ́. kàtí àwọn ẹ̀yin náà níran ẹgbẹ́ bọ́ńdù owó ẹ lè lọ síbi tẹ bọ́ síwájú. àwọn ti parí àwọn ọmọ yahoo náà ní kó wá máa náwó. ẹ bá wa gbọ́ bẹ̀rẹ̀ dáadáa ẹ̀yin ọmọ yahoo owó tó kù sọ́wọ́ yín wọ́n náà àwọn ọmọ yahoo àwọn ni wọ́n ń pè yẹn ẹ pè wọ́n lọ́mọ yahoo ẹni wọ́n ṣe kátikàti ẹ ti ń sọ fún wọn wípé ìwọ̀nba ṣéǹjì tó kù sí wọn lọ́wọ́ wọn ní kó gbé máa bọ̀ kó gbé wá sílé òmìnira 2022 ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo àwọn strategy wọn wọ̀ ǹjẹ́ kò yẹ kó tẹ̀ ti fi hàn gàdàgbà lójú oníkálukú wípé àwọn eléyìí scammer ni wọ́n
àgbà yahoo lélẹ́yìí kí ló fẹ́ máa mú yín máa pọ̀ oríṣiríṣi ẹ̀yin ọmọ yahoo ẹ máa bọ̀ o ẹ máa gbọ́ nísìnyí náà o ẹ̀yin onítíátà àwọn owó bọ́ndù tẹ́ ẹ̀ ná lójú agbo yẹn ẹgbẹ́ máa bọ̀ nínú òmìnira 2022 wọ́n pèrò sọ́kọ̀ gidi ni o lẹ́yìn ìgbà tí èyí tá ẹ̀ pẹran mọ́ tó jẹ́ ènìyàn lẹ́yìn pa wọ́n ti fi àṣírí yín máa tú lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé àwọn kan kalẹ̀ táwọn sọ wípé àwọn yá ìran Yorùbá lówó ìyẹn ọ̀tọ̀ ìran Yorùbá tó ti pé àwọn yá lówó yẹn ó ní kò tí ì yé mi wípé ẹ yá ìran Yorùbá lówó ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó yẹ kí gbogbo wa ó yẹ kí á ké gbàjarè síta ni o òmìnira 2022 wọ́n náà wọ́n yá ìran Yorùbá lówó bàbá mi bàbá Èkìtì ẹ káàbọ̀ sórí ètò wa ẹ káàbọ̀ sórí ètò ẹni ẹ yá ìran Yorùbá lówó tó jẹ́ pé búbù gbogbo Nàìjíríà tó ti fi yá wọ́n yá lẹ́kọ́àsì wọ́n yá ní World Bank wọ́n yá lọ́wọ́ China tó yẹ pé olúkálukú gan gbèsè ní adádorí ti jẹ àwa sọ pé a fẹ́ kúrò nínú Nàìjíríà a fẹ́ dá dúró a fẹ́ gba òmìnira wa ọ̀rọ̀ eléyìí ó gbà kíyèsí gidi o torí pé bó ṣe bẹ̀ lọ́jọ́ kìíní àná ni díẹ̀ tí àlàbọ̀rùn wọn tó di ẹ̀wù àwọn ọmọ tí wọ́n fi kó bá wọ́n wà ní Abolongo correctional center o bá ṣe pariwo títí náà ni o wọ́n ti bẹ̀rẹ̀ mí báyìí o ìgbà tẹ́mọ̀ wípé ẹ fẹ́ gbé Adelé wọlé ṣó ẹ kó níbẹ̀ sì ti ṣàlẹ́jì ìyá wípé ìyá o owó tí wọ́n dá ó ní kínkínní ló kù o lẹ́yìn tí Ìjìnlẹ̀ yẹ̀ṣẹ̀ tí wọ́n gbé àkáǹtì fresh account síta tí wọ́n fi ìran Yorùbá ń yáwó sínú ẹ̀ yìí ṣó ẹ kó níbẹ̀ náà ń ṣàlẹ́jì ìyá wípé ìwọ̀nba tó kù kówó pé kínkínní tó kù kówó $1 million wọ́n pé kókó fi sí i kó fi gbé Adelé wọlé ó náà ń ṣàlẹ́jì ìyá bẹ́ẹ̀ Ìjìnlẹ̀ ò gbọ́ yẹn báyìí o Ìjìnlẹ̀ yẹ̀ṣẹ̀ tí wọ́n gbé àkáǹtì míì síta tó ń pe gbá tó ń pe àwo tó ń pe gúgú tó ń pe mọ́lẹ̀ wípé ẹ máa bọ̀ o tó ń pèrò sọ́kọ̀ gbogbo ọmọ yahoo ẹ máa bọ̀ o ẹ̀yin onítíátà ẹ máa bọ̀ o gbogbo owó tẹ̀ ẹ̀ ná lójú agbo yẹn kò wúlò ẹ wá dà sínú òmìnira àkáǹtì ẹ ní ti fi mọ̀ wípé àwọn eléyìí wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi ń wò ẹ ní fi mọ̀ pé ilé àgbà yahoo gidi ni wọ́n scammer tó tó wọn láyé yìí ò sí nǹkan tó tẹ̀lé mú wọn tó sọ pé ọmọ yahoo ṣéǹjì tó kù díẹ̀ sí tó kù sọ́wọ́ yín ìyẹn nìkan gan lásán ó ti tó àpẹẹrẹ fún wa wípé àwọn eléyìí àwọn sọ wípé ẹ̀yin ọmọ yahoo rògo yín lò nínú wọn Nàìjíríà ẹ darapọ̀ mọ́ òmìnira 2022 kẹba lè rí ògo yín lò ṣéǹjì tó kù sí ẹ̀ díẹ̀ sọ́wọ́ yín yẹn ẹ kó wá àní àwọn kò sí wípé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi ẹ̀mí ìfẹ́ ìṣọ̀kan ká fi rìnrìn àjò yìí wọ́n ní kárìn kápọ̀ yíyẹni àwọn eléyìí yóò gbọ́ o òmìnira àkáǹtì wọ́n fi gbé Adelé wọlé tàbí lórí irọ́ náà ni tó ṣe yẹ kó níbẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé last card wọn ni wọ́n ń ta yìí ó ní last card tó kù sílẹ̀ check up ló kù kí sì ní check up ó ní $1 million $1 million wọn sọ pé o wọ́n ti ṣẹ̀ wá ń pe àwọn èèyàn táwọn èèyàn wá sọ wípé mo gbé $1 million sílẹ̀ mo yá ìran Yorùbá lówó eléyìí ní mo gbé $25 sílẹ̀ mo yá ìran Yorùbá lówó ẹ jọ̀ọ́ ẹ sì ní ká dákẹ́ máa wòran orúgbó ń bọ̀ báyìí o orúgbó ń bọ̀ o nígbà tó bá máa ṣẹlẹ̀ tán nígbà yẹn wọn ò ní pariwo òmìnira àkáǹtì mọ́ o Yorùbá nation ni wọ́n ti máa pariwo o àwọn eléyìí wọ́n ń kó ẹrẹ̀ bá ìrìnàjò Yorùbá nation ní o pẹ̀lú gbogbo àwọn ọwọ́ tí wọ́n ń yọ yìí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí wọ́n ń kó ẹrẹ̀ bá ìrìnàjò Yorùbá nation ni tó pé kí ló dé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wọ́n lọ́wọ́ báyìí ni wọ́n ń bọ̀ òrùka bẹ́ẹ̀ ń bọ̀ wọ́n lọ́wọ́ báyìí àwọn yá ìran Yorùbá lówó àwọn dúró fún ìran Yorùbá wọ́n wá fi ìran Yorùbá wọ́n fi ṣe collateral wọ́n fi yáwó ẹjọ́ ǹjẹ́ àwa ò ní ti mọ̀ wípé àpapín ló dà nìyẹn tí Adelé bá wá wọlé o àbí tí wọ́n gba òmìnira ìyẹn ti wáyé pé percentage àbẹ́ mọ̀ wípé tí bá ṣe ń sọ̀rọ̀ yìí ó lóye percentage tí ó ń wọlé sí àpò UK láti pàṣẹ Nàìjíríà ó lóye percentage tí àwọn China náà tí wọ́n ń kó nínú Nàìjíríà irú àràpà nǹkan bẹ́ẹ̀ òun ni àwọn òmìnira 2022 ni wọ́n ráwọ́lé yìí
àwọn tí wọ́n yáwó lówó wọ́n tọwọ́ bọ̀wé eye báyìí làwọn fẹ́ máa gbà lóṣooṣù eye báyìí làwọn fẹ́ máa gbà lọ́dọọdún pàṣẹ́jì ti tàwọn lélẹ́yìí táàsì mọ̀ wípé gbogbo ẹ̀ náà ǹjẹ́ tí wọ́n bá tẹ̀ rí gbà ní orí irọ́ náà ni kò sí adelé kan níbì kankan kò sí adelé kan níbì kan ẹ̀yin tẹ́ ẹ̀ ń dáwọ́ síbẹ̀ mo ti ń pariwo báyìí o tó bá yá ẹ má pe Yorùbá nation o ẹ má mẹ́nu bà orúkọ Yorùbá nation o ẹ mọ ibi ẹ̀yà ìran Yorùbá lówó àwọn nǹkan tí mo máa ń sọ fún kọ́ máa mú kúrò nínú ọ̀rọ̀ wọn nìyẹn tó gbé lọ́jọ́ kìíní àná bí wọ́n sọ wípé Yorùbá nation àwọn ọmọ ogun wọn ló lọ gbóhùn sáfẹ́fẹ́ nìyẹn nígbà táwọn mídíà máa gbé ara àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi kó ẹrẹ̀ bá ìrìnàjò Yorùbá nation nìyẹn tó pé nítorí pé ọjọ́ ọ̀rọ̀ lórúkálukú torí lórúkọ nǹkan tẹ́ bá fẹ́ gbà ẹ máa lo orúkọ yín láti fi máa gbà òmìnira 2022 náà ní kẹ́ máa lò ẹ yé lo Yorùbá nation mọ́ ìran Yorùbá ẹ yọ ìran Yorùbá tẹ́ ní ẹ yá lówó ẹ yọ kúrò ẹ yọ ìran Yorùbá tẹ́ ní ẹ yá lówó ẹ yọ kúrò ẹ pé òmìnira 2022 ẹ̀yin tẹ́ sọ wípé ẹ yá wọn lówó òmìnira 2022 lẹ yá lówó ẹ yá ìran Yorùbá lówó torí pé ìran Yorùbá ó tóbi ju ìdílé ẹnì kọ̀ọ̀kan lọ ìran Yorùbá lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ yẹn àrífì ìgan tẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ méjì síta nìyẹn tẹ́ ní àwọn Yorùbá ní ẹ rí pé ẹrẹ̀ yìí lágbára gidi gan ni níbi tí ìran Yorùbá délé ní gbogbo àgbáyé ká wá fẹ́ ṣe nǹkan ká máa wá ṣe nǹkan ẹrẹ̀ nǹkan ìtìjú nǹkan ìdọ̀tí torí pé ẹ̀yin òmìnira 2022 àwọn nǹkan ẹrẹ̀ bàbá wa ẹ fẹ́ bá wa dá sétò. Nẹ́tíwọ́ọ̀kì yóò wá dá bàbá mi mo ti accept ẹ̀ ṣódọ̀dọ̀ yín mo ti accept friend request yín o bàbá mi ṣódọ̀dọ̀ yín ẹ padà bá mi sẹ́ndì bàbá mi Ògúnṣàánú Jacob wọ́n ní if the Yorùbá nation come to stand kí ló dé tí ẹ̀yin wá ń sá eré mọ́tò tẹ́fẹ́ lọ kọlù kẹ̀kẹ́ wọ́n ṣáà ń sá ni bó ṣe sọ wípé òmìnira 2022 nìyẹn o 2022 àwọn fẹ́ gbà lẹ́jọ́ ṣé ilẹ̀ 2022 ṣẹ̀ṣẹ̀ mọ́lé ní ṣé 2022 la wà yìí àti lo ìdajì nínú ọdún yìí báyìí 2023 la wà torí tẹ́ ẹ̀ bá mọ̀ kọ́ tẹ́ ń ṣe 2023 òun la wà yìí 2022 yín ọdún kọjá ni past tense ó ti lọ tẹ́ bá gbọ́ pé ó ti lọ gbogbo ilé tẹ́ ń ṣe yìí ìranù ló kù ìranù pátápátá ni torí gbà táwọn ti dákẹ́ fún yín láti yọ ọjọ́ ìwọ́ dàbí rí pé gbogbo ẹ̀ gan ẹtú ó wá ń di bárakú sí yín lára bó ṣe ń mú eléyìí tó ń bọ́ náà ń bọ́ sí míì bó ṣe ń bọ́ lọ́wọ́ eléyìí tó ń bọ́ ni wọ́n mú sí míì kí ló dé kí ni ìran Yorùbá gan kí ni ó rà nígbà yín kí ni ẹ̀ṣẹ̀ tí ìran Yorùbá ṣẹ̀ yín o Ìjìnlẹ̀ torí pé ìwọ ni mo gbọ́ tó ń pe owó yẹn nísìnyí wípé lágbájá ó yá ìran Yorùbá lówó ìran Yorùbá kọ́ sọ pé yá ìran Yorùbá lówó lórí ọ̀dọ̀ Ìjìnlẹ̀ ìrọ̀lẹ́ pa o ìran Yorùbá ò jẹ gbèsè o mi ò gbọ́ rí pé ìran Yorùbá jẹ gbèsè síbì kan rí o ìran lẹ́nukọ̀ mẹ́nu bàbẹ́ yẹn kì í ṣe adorí ẹnìkan ìran Yorùbá àrífín màlélẹ́ yìí àrífín ilé ìtọ̀ màlélẹ́ yẹn máa technical issue ó wá nìyẹn okay kí send the invitation ẹ jẹ́ kí mi send the invitation sí yín bàbá mi mo ti send the invitation sí yín kẹ́ accept ẹ̀ lọ́dọ̀ yín mo ti send the invitation sí yín
ẹ̀yin ẹ̀ accept ẹ̀ torí pé mo accept ẹ̀ níbí yìí kò gbà. ní gbogbo Africa country káàkiri torí kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan tẹ́ ti ń parí iṣẹ́ o ẹ lè mọ̀ wípé Ọlọ́run ló ń tú àṣírí yìí gbogbo ìtẹ́ ló ń ṣe lẹ́gbẹ̀gbẹ̀ ilé. Ẹ ṣeun gan ni mo tẹ̀ ti accept ẹ̀ kò mo ti padà send friend request yín bàbá mi kò dọ́dọ̀ yín phone number lélẹ̀ mo ti pin ẹ̀ síta. ẹ ronú pìwàdà kíákíá torí pé Ọlọ́run ń bọ̀ pẹ̀lú ìdájọ́ ọwọ́ ìdá. mo ti send friend request yẹn bàbá mi Àkàlàmàgbò gan ti send friend request náà kí ló wá ṣẹlẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì bí á nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ mi níbí ni mi ò mọ̀. ẹ dáwó sínú àpò òmìnira owó yìí náà ni. ẹ dá owó sínú àpò òmìnira gbogbo ẹ̀yin eléré wa náà. ṣe ń gbọ́. tẹ́ ń ṣe wọ́nranwọ̀nran. àwọn eléré. tẹ́ ń ṣe kátikàti. àwọn ẹgbẹ́ bọ́ńdù owó ẹ lè lọ nà síbi tó ẹ bọ́ síwájú eléré ẹ̀yin lẹ lówó yín lóòótọ́. ṣe ń gbọ́. ẹ rán wọn létí pé tọ́ bá wọn síkì wọn máa sùn sórí bẹ́ẹ̀dì wọn á máa bèbè fún àwọn tó wà lábúrò. káwọn eléré owó bọ́ńdù bọ̀ tí wọ́n náà yẹn ó wọ̀ wọ́n lójú àná lè làwọn eléyìí sẹ́ kọ́ máa kó bọ̀ nínú òmìnira àkáǹtì kí wọ́n wá ná bàbá mi mo ti pín ní nọ́mbà yẹn. ó yẹ ká pariwo wọn síta torí pé bó ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná ní o tàlàbọ̀rù wọn tó wá dẹ̀wù tó dẹ̀wù sí wọn lọ́rùn kẹ máa sọ wípé ẹ yá ìran Yorùbá lówó mọ̀kọ́ tó ń pè ní ìran Yorùbá ni ìran Yorùbá wá jẹ́ gẹ́gẹ́ bí ìdílé àbó jẹ́ gẹ́gẹ́ bí àdúgbò ìran Yorùbá ẹni ẹ yá wọn lówó láì tẹ̀ ẹ̀ tí ìgbà orílẹ̀-èdè gbèsè ti wà ńlẹ̀ ẹ jẹ́ ká pẹnu pọ̀ ká bó lè wí o ó lè làwọn eléyìí o ó yẹn gan ó dàbí pé à ń mú un lérèfé ni eléyìí gangan ni gbòógì ọ̀rọ̀ eléyìí tí wọ́n tẹ̀ ra wọlé lórí ìbáyìí ohun gangan wá ni òun ni olórí ọ̀rọ̀ nínú ẹ̀ wípé àwọn yá ìwọ̀n níbo ni kárù wọ̀ búbù tó lọ amòye gbèsè tó jẹ sílẹ̀ o tó jẹ́ wípé àmọ́ bí wọ́n ṣe fẹ́ ṣe gbèsè yẹn tó wà nínú wọn Nàìjíríà irú iṣẹ́ bẹ́ẹ̀ strategy kan náà ni a sọ nígbà yẹn pé ìyá yìí ṣe àná olóṣèlú ni gbogbo strategy tí ìyá mú wọlé bí olóṣèlú ni olóṣèlú ló máa ń yáwó tí wọ́n fi campaign tó yẹ pé tó bá débẹ̀ tán ọdún 4 nínú ọdún 8 tó fẹ́ lò wọ́n á fi ọdún 7 àtàbọ̀ wọ́n á fi san gbèsè ọ̀wá nírí kankan ṣe kò ní sí ọ̀kan òun ló fi jẹ́ wípé kò lè sí ná kì í ṣe pé tó yẹ pé gbèsè tó wà lẹ̀ òun ni wọ́n á máa rọ́sọ ibi ilẹ̀ ìwà tí mo ti ṣètò kan wípé gómìnà Benue ó ní bóun ṣe ń lọ bó ṣe wọlé pé kóun wọlé ọ́fíìsì fáìlì tó gbélé lọ́wọ́ báyìí gbèsè ni 124 billion òun ni gómìnà Benue òun ni gbèsè tó jẹ kalẹ̀ fún new gómìnà tó wọlé ẹ wá sọ wípé ká máa bá lọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ bá lọ bẹ́ẹ̀ bàbá wa tó send friend request accept friend request yẹn kí ló ṣẹlẹ̀ báyìí o wọ́n fẹ́ bá wa dá sétò lẹ́nu bàbá mi lẹ́kìtì nẹ́tíwọ́ọ̀kì yìí mà wá fọ́kọ̀pọ̀ mo ti pín ní nọ́mbà síta mo ti send ẹ kí n send ẹ bẹ́yẹn mo ti tún request yẹn send ìyá mi ẹ jẹ́ kí n send request sẹ́yìn náà bẹ́yẹn mo ti send ẹ ẹ jẹ́ bá mi accept request mo send yẹn bá mi lẹ́kìtì ẹ bá wa dá sétò ẹ bá wa dá sí o ẹ jẹ́ ká ké gbàjarì o ó ṣẹlẹ̀ ẹ gbà wá o ẹ gbà wá lọ́wọ́ ìyá Onitiri o àti Ijinle àwọn méjì yẹn la rí tó tí wọ́n ń pariwo òmìnira àkáǹtì báyìí o àwọn ní o tó pé tó bá délẹ̀ tán báyìí wọn ò ní sọ wípé òmìnira àkáǹtì náà sanwó fún o àmọ́ ìrọ̀ àwọn èèyàn wá o
àwọn owó tí wọ́n dá sílẹ̀ Yorùbá ní ṣàgbówó lọ́wọ́ mi o ẹni tó sì gbówó lọ́wọ́ wọn wọn ní pariwo ẹ̀ síta nígbà tó yẹ pé orò níyà gan wọn fojú ń rí wọn ò rí sójú ìgbà tẹ́ sì ń sanwó báyìí ẹ mọ bí tẹ́ ẹ sanwó sí o ṣùgbọ́n tẹ́ bá máa ṣe fídíò síta báyìí Yorùbá ní ṣàtìgbọ́ gbèsè tó wà nílẹ̀ òun ni wọ́n rán sọ tí wọ́n ti yọrí ẹ̀ mo ti pín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn Ọlọ́run irú nẹ́tíwọ́ọ̀kì ò wà ní òun báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn wà ń bẹ̀ ìyá mi ẹ ṣeun gan ìyá mi Fúnkẹ́ Ìyálájé wọ́n ní Black Lion Mrs Florence Àjàkáyé ẹ ṣeun o àwọn ni kí wọ́n lọ dìmú o torí lè tí mo ti gbọ́ nísìnyí ó yà mí lẹ́nu o à ń pariwo láti ọjọ́ ìyẹn gan lè pé ó ti kéré lẹ́gbẹ̀ẹ́ lè tó ti wá ń ṣẹlẹ̀ yìí o àwọn yá ìran Yorùbá lówó ẹjọ́ o ìgbà ọ̀nà fẹ́ san gbèsè yẹn o ìjọ́ ò ní wọ́n fẹ́ san gbèsè nígbà tá a sọ wípé ká gbára wa kúrò lóko ẹrú ká gbára wa kúrò nínú ìyà léè ta wà nínú wọn Nàìjíríà tó yẹ pé gbèsè ibẹ̀ gan-an ó kà màmá ẹ tí wọ́n sọ wípé orílẹ̀-èdè ta àtẹ̀tẹ̀ ẹ sọ pé ẹ ti occupy lórí irọ́ àárín kankan ẹ sọ pé ẹ fẹ́ gbádélé wọlé ìyá sì sọ pé pẹ̀lú ọlà èyí tó Ọlọ́run ṣe fáwọn ẹ kálẹ́ o bàbá mi. Ẹ kálẹ́ ìyá mi. Ẹ kálẹ́. Ẹ kú ètò. Àwa nìyẹn o àjọ ń ṣètò ni o mo rí invite ẹ send mo ti accept ẹ. Ẹ ṣeun gan ni ìyá mi bàbá wa ẹ kú iṣẹ́ takuntakun. Wọ́n ní àgékù ètò. Ṣé pé rí gbogbo tó ń ṣe yẹn? Bẹ́ẹ̀ni. Inú mi dùn pé tí àkókò àkàwé. A ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ yóò kàwé. Bẹ́ẹ̀ni. Àwọn tí ò gbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n fi kiri tó ń bu omi rọ́ tó ń bu omi rọ́ fún wọn mú. Ojú ti wá là. Yorùbá wípé ènìyàn méjì pàdánù irọ́. Lánàá ẹ lè má mọ̀ kí wọ́n ní dúpọ̀ ní. Ṣùgbọ́n lẹ́nìí ó ti wọ̀n sí yín. Ìfẹ́ tàtẹ́ bá fẹ́ ẹ̀kọ́jà lẹ́ni dúpẹ́ pèpè fún wọn. Ó ti fi hàn gédégbé pé dúpẹ́ ò ní anything láti ọba Yorùbá. Àwọn tí ń pariwo láti bí oṣù mẹ́wàá bẹ́ẹ̀. Ní kankan àti yellow print àti blue print àti rainbow print ìrọ́lọ́wọ́ àndí ẹ̀. There's nothing like àdélé. Pété wọ àti ìrìn àjò yẹn ni. Ṣé ó yẹ kó níbẹ̀ ló ń ká bòròbòrò tó ń sọ fún wa wípé ẹ má jẹ́ kó gbówó yẹn lọ owó yẹn lájẹ́ tí wọn. Owó yẹn ló fẹ́ gbà tẹ́ ẹ̀ ní rí wọn mọ́. And I can tell you today, mo ti mọ ìjìnlẹ̀ lẹ́nu kì í ṣe ní kì í ṣe. Àdúgbò Onítìrí àti Jẹ̀lílì wọ́n ti jọ kí wọ́n bọnú àwo kan jẹun papọ̀. Ìrìn àjò kì í ṣe oṣù kan ó lọ sí bí oṣù bíi mẹ́fà. Kí sóyẹ kó níbẹ̀ tó máa kà bígbà tí àjẹbá ṣe ní gbẹ̀yìn tó. Wọ́n ní Black Lion kó dákọ̀ ọmọ ìlú ibo ni ó ní lágbolé bàbá ìyá òun ọmọ Ọ̀fà ni ó lé lọ́gbọ́gún ó ní ìyá òun ọmọ Ìgbàrà Òkè ó tún kò ní Onítìrí. Ó ti ṣó náà. tó gbogbo nǹkan tó kẹlẹ̀ pápátá akíndí ń lò owó yẹn ní tágẹ̀tì wọn ẹgbẹ́ mi akíndí ń lò lẹ́yìn kan bá lóun forúkọ Yorùbá lọ ṣá owó ọ̀hún tó forúkọ Yorùbá tó lọ fi fún Dúpẹ́ Onítìrí lówó ẹkú ọjọ́ alẹ́ ẹgbẹ́ kankan but in all of us sọ́kílẹ̀ gbogbo àtọ́ títọ́ jáde síta ẹni tó lóun fẹ́ owó fẹ́ omi àtúntò ni wọ́n ti sọ gúrù wọ́n ti lẹ́ka Àjàkáyé ti bá dá ànádá wọn lẹ̀ Yorùbá ní mí gúrù
ó ti wá ní wọ́n tún dá another group lẹ̀ ó ti yan mínísítà China ò lè fi yáwó Nàìjíríà ò lè fi Yorùbá yáwó lọ́wọ́ China kí Dúpẹ́ Onítìrí ló tún fi Yorùbá yáwó. ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ rí tó fi àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ ìgbégede kankan bá kó owó yẹn jẹ́ tiẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ̀sùn tó kọ́kọ́ mú kẹlẹ́ yìí pé bàbá Akíntóyè ó ń gbowó àwọn ilé mílíọ̀n wọn á rí mú wá òun ló wá jáde nípìn tó wá sọ pé ẹ̀yin tẹ̀ ń ná owó bàtàbàtà níwájú eléré ẹ máa kó bọ̀ Dúpẹ́ fẹ́ kéré níbi tí ò ṣe sí. àbí. tí Dúpẹ́ ju yahoo bọ̀ ẹ̀ o notorious armed robber tẹ́ bá wípé ní anything àǹtí kódìbẹ̀ ti jẹ́ kó dìbò fún wa wípé kò sí adílé kankan níbì kan mo sẹ́ndì fún mẹ́sẹ̀jì síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí first message níbi tó ti ń tẹ́tì mi pé they threaten me with 20 million naira wọ́n mọ̀ pé yìí lówó lọ́wọ́ bàbá Ìkìrì tó bá ti jọ ìwà máa fún ẹ ní 20 million naira owó kíjẹ̀lì bí máa ṣe tó ń ṣe. bàbá mi èmi náà rí voice yẹn máa ṣe tó ń ṣe. àwọn wálé àlè tẹ́tọ̀dọ̀ wọn owó ni Black Lion Amẹ́ríkà ò ka nǹkan tó dáa sínú ayé ẹ̀ opportunity rèé jẹ́ Ijinle Tọ́kì ò tí nǹkan tó dáa sínú ayé ẹ̀ opportunity rèé ẹ wá wo ìyá wọn ó rò pé ó máa rí ogún Abíọ́lá jẹ ní ó rò pé ó máa rí ogún Abíọ́lá jẹ ní kò rí jẹ Kọ́lá ò jẹ́ kí ogún ó kàn án ó wá ní ìsókè ogún tó wò rí gbà lára Abíọ́lá àwọn ọmọ Yorùbá ló fẹ́ gbà ó kù sọ́wọ́ ọmọ Yorùbá tó bá fún lórí ọ̀fẹ́ ẹ̀ tẹ́gbọ́n mi ó kù sọ́wọ́ ọmọ Yorùbá ojú wa ti Ọlọ́run ti tẹ̀mọ́lẹ̀ sí ọ̀nà náà nígbà kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú òkùnkùn lóòótọ́ ni bàbá parọ́ ni àti lóòótọ́ ṣé lóòótọ́ lè obìnrin yẹn parọ́ àbí tó sòdodo ni ṣùgbọ́n nísinsìnyí àti máa mọ òkùnkùn tí ìmọ́lẹ̀ àti mẹni tó parọ́ àti mẹni tó dúró lórí òtítọ́ ẹni kó gbójú ara ẹ̀ síta kírú ẹ̀wà ìwà kí ká fọ̀rọ̀ wá lẹ́nu wò àmọ́ ibi tó ń gbé ó di ghost olóòfin lórí Yorùbá ó wà kó gbójú ara ẹ̀ síta òkè Ìkẹjà ni mo wà o mo volunteer ara mi màá mú mi padà ní àwa kí but kò lè jáde síta pé olùlùfẹ́ ó lè ló fẹ́ jà ó kú ẹni tó bá fún Dúpẹ́ Onítìrí lórí ọ̀fẹ́ láti pé kó já òun lólè. tẹ́ ẹ mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà l'Amẹ́ríkà tó wà ní London tó wà ní Canada tó wà ní káàkiri àgbáyé majority àwa tá wà ní abẹ́ta àwọn ìlú òyìnbó bòmí láṣìírí ni wọ́n. lára wọn ni Ìjìnlẹ̀ wà lára wọn ni Black Lion wà lára wọn ni Wálé Àlì wà so wọ́n rí opportunity pé Yorùbá nation àti owó wà ń bẹ̀ lọ́wọ́ gbẹgbẹ́ àpótí wọn ó kú ẹni tó bá fún wọn lórí ọ̀fẹ́ ni so máa mi ẹ fọkàn balẹ̀ pé wọ́n fẹ́ fi Yorùbá yá owó yẹn ẹni nínú ìrìn àjò Yorùbá nation ẹnìkan tó lè sáyìn tó lè kí wọ́bọ̀wé lórúkọ Yorùbá tó wà recognize òun ni Professor Adébánjí Akíntóyè àwọ̀dì bàbá yẹn dé inú fáìlì àwọn United Nations a bá orúkọ bàbá mẹ́ pé the leader of Yorùbá nation Professor Banji Akíntóyè ẹ lọ gbọ́gbọ́ ẹ̀ kẹ́ gbọ́gbọ́ orúkọ Dúpẹ́ Onítìrí lẹ́yìn kan pè ní olóṣù Abíọ́lá kò sí ẹni tì mọ́ so that never ṣe gbọ́ mi 1 million ọ̀nà fẹ́ gbà tẹ́lẹ̀ torí 1 million yẹn lèmi fífẹ́ fẹ́ torí ó sọ wípé $1 million tó ń mu wáìn tẹ́mi bá fẹ́ tán ẹni lẹ́rù ló lẹ́rù mọ́ lè gba $1 million yẹn lọ́wọ́ ẹ̀ $1 million màá lọ tó $1 million olórí burúkú ni ẹni bá pàkó tán òjẹ́ lóko ṣé gbọ́ mi yá mi ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́ ètò ní tó ṣòro bí agbọ́n ṣẹ́gbọ́n mi àwọn ènìyàn ojú àwọn ènìyàn ti ń bá mi àwọn àrísìfù kọ̀ lójúmọ́ pé ojú àwọn ènìyàn ti ń là Ọlọ́run ti kí wọ́n bọ̀ wọ́n bí iṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò sọ nǹkan kan mọ́
ṣẹlẹ̀ tó ti sọ nínú ọ̀rọ̀ yẹn gan bẹ́ẹ̀ ni. ìyẹn ti tó ó ti ó bu ojú ọ̀pọ̀lọpọ̀ àti ìdálé gbẹgbà lọ́wọ́ wọn àti ìdápadà tí yẹn ti wọ́ bọ̀wé. bẹ́ẹ̀ ni. tọ́nà fẹ́ fi ilé ìṣe ọ́fíìsì ní Ògùn state wọ́n fẹ́ fi ẹ̀ṣe ọ́fíìsì àwọn tó fi mọ́tò lẹ̀ tìtúndé tí wọ́n ti dàpadà fún wọn. ẹ kú ọjọ́ ọ̀la ni ẹ fi wọ́n lẹ̀ ẹ kó bìbí lóde fún yín. ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn ẹ ṣe gan ni bàbá mi lẹ́kìtì ọ̀rẹ́ ti gbọ́ lẹ́nu bàbá wa lẹ́kìtì yẹn ẹ ti rí bẹ́ẹ̀ wọ́n ní ká lọ fọkàn balẹ̀ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti sọ wípé ẹ lọ yáwó ẹ mọ ẹni tẹ́ ẹ dì mú o nígbà tó bá ṣẹlẹ̀ tán o wọ́n lórúkọ o Yorùbá bọ̀ ní nítorí ọjọ́ ọ̀rọ̀ báyìí lolúkálukú torí lórúkọ Ìjìnlẹ̀ lórúkọ o ẹ̀yin tẹ́ ẹ yá wọn lówó tẹ́ ẹ bá fẹ́ gba owó yín ẹ dì mú o ẹ jí mọ̀mọ́ Onítìrí mú o ọ̀hún ọ̀bí tó ń gbé ààrẹ eégún tí ń jẹ́ Àjíkẹ́ o kò sí tó fẹ́ wá ìyá sí bóyá Amẹ́ríkà ni o bóyá Ìkòròdú bí mú jáde ìyẹn gan ti tó àwọn ẹ̀rí tíṣú ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ti mú jáde bó tètè sọ̀rọ̀ mọ́ èyí tó ti sọ sílẹ̀ yẹn gan àti dìímú ẹgbẹ́ mi náà sọ nísìnyí wípé wọ́n ní last card wọn òun ni wọ́n ń ta lọ yìí ìgbà tẹ́ mọ̀ pé wọ́n ń ta last card lọ kí ló dé tí wọ́n sọ wípé Bíbélì gan sọ ó nípa ìwà wọn là ó fi mọ̀ wọ́n ẹ ti rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu wọn ìyá mi Fúnmilọ́lá Bello ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun gan ni ìyá wa nípa ìwà wọn là ó fi mọ̀ wọ́n àwọn ọ̀rọ̀ ẹnu wọn sísọ gan ẹ ti mọ̀ wípé àwọn eléyìí wọn ò ní nǹkan kan lọ́wọ́ wọn ò ní nǹkan gidi kan tí wọ́n fẹ́ ọ́fà nínú ìrìn àjò yìí pẹ̀lú ìṣe wọn ọ̀rọ̀ ẹnu wọn ìṣọwọ́ gbọ́rọ̀ wọn kalẹ̀ ẹgbọ́n ìyá tó ń sọ̀rọ̀ nísìnyí ìyá ń sọ wípé ìyá mi Fásánmi bá wa gbóhùn sókè ẹ ṣeun gan ni. ẹ wo prógráàmù tẹ ẹ ṣe lónìí lálẹ́ ẹ máa túnṣe o nẹ́tíwọ̀kì yín ò dára rárá. ẹ má bínú o wọ́n ní àtúnṣe o a ti gbọ́. ẹ túnṣe sódà táwọn èèyàn á lè gbọ́ dáadáa. ẹni tó bá yá onítìrọ́ àwọn tó bá fi lè yá àwọn onítìrọ́ lówó ọ̀dẹ̀ àónù ni. nígbà tí Nàìjíríà ti fi gbogbo Nàìjíríà tó ti fi wá yáwó tán àwọn òkúrọ̀ onítìrọ́ wọ́n tún fẹ́ fi wá yáwó ègé Ọlọ́run nígbà fún wọn. àṣẹ o. so owó tó wọn. wọ́n ní kò tí ì pé. kò lè pé. àti pé prógrámù tẹ́ ṣe yìí ẹ gbọ́dọ̀ túnṣe o. máa túnṣe rárá ẹ máa túnṣe. torí mọ́mí Fúnkẹ́ bí wọ́n fẹ́ yá lówó kò ń ṣe àwa ọmọ Yorùbá o. tó bá di ọ̀la àwọn tó máa lè lọ jù ú. tó bá di ọ̀la àátú tọ́pìkì yẹn ṣe bẹ́ẹ̀ ni. tó bá di ọ̀la kẹ́ túnṣe. torí àwọn ibi tí wọ́n ti sọ̀rọ̀ voice yẹn ó wà lọ́wọ́ mi bó ṣe ń gbowó kalẹ̀ ìyá kan wà ó náà ń yá ìran Yorùbá ní $25,000. kì í ṣàwa ló yá lówó Onítìrọ́ àti àwọn Jẹ̀lílì oníṣó àti black goat àti Ìjìnlẹ̀ maggot àwọn ni wọ́n yá lówó àti Ṣóyẹ kó ya wèrè gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn náà yá lówó. àbí kò yé mi o orílẹ̀-èdè tẹ́ ẹ̀ tí ì gbà ẹ̀ tí sọ pé wọ́n ti yáyàn lówó. àwa tá a dúró ti bàbá olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè torí mo gbọ́ nígbà tí Lady K ṣe prógráàmù pé tí wọ́n bá fẹ́ kán dáríjì ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní pé kó lọ ṣe prógráàmù kó máa bẹ bàbá Akíntóyè àwọn ò gba àwọn pípù yẹn. kí Onítìrí gbówó yẹn já o ó ní ká má tẹ̀ wá rò gbogbo mídíà ó ní ká má rò wípé òmìnira ló dáwó mọ́ ó ní gbogbo ìran Yorùbá ló dáwó nípa bẹ́ẹ̀ ká bá òun pariwo síta ẹ ti rí bẹ́ẹ̀ ó fọpọ́n gbogbo mídíà. wọ́n ní pé ìjà ló dé tí Orídòwò ó lè ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jalè. ṣebí torí pé ìgbà táwọn Onítìrí tí wọ́n ti gba ibi tó ti rí owó tó ti gbà ní ọwọ́ ẹ̀. ló torí pariwo síta bẹ́ẹ̀ ni. kóun náà kó tọwọ́ ẹ̀ sílẹ̀. bàbá lẹ́kìtì ti ṣe prógráàmù rí pé èyí tó wà lọ́wọ́ òun gan náà kóun náà kó
sílẹ̀. Wọ́n sì ní ìwà Yorùbá bọ̀ ọ́ ní ìwà ò ní foníwà ńlẹ̀. Ìwà òdẹ ní foníwà ńlẹ̀ so ìgbé wọn máa gbà ṣe yẹ kó rí bẹ́ẹ̀ yẹ láyéláyé tó bá tí tó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe program kó lọ wá program mi tó máa ṣe because tó bá tó pé kó lọ gbà ṣe yẹ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú bó ṣe bú àwọn bàbá yẹn fine ebú wo ni òbú bàbá Akíntóyè àti bàbá olóyè Sunday Igboho tó lọ gbà lady yẹn fast tó ṣe wáyé tí gbogbo ìnáwó bá dáríjì bó ṣe wáyé bí o tẹ̀ lè dáríjì because nǹkan tó ṣe òun ló dàní àjò yìí òun ló dàrú débi tó dé yìí. Ayé yẹn á dà. tó bá jẹ́ pé kò tẹ̀lé bàbá yìí kò tẹ̀lé ìyá yìí ni. tó ń sọ fún ìyá yẹn pé àníṣe kò possible nǹkan tìgbà tẹ́ máa dé gbogbo àwọn mídíà yìí ọ̀dọ̀ wọn lẹ gbà wọlé kí ló dé tó jẹ́ pé ìgbà tẹ́ wá dé ẹ wá yọ bàbá Akíntóyè sẹ́yìn ẹ ṣe gbogbo ẹ̀ kí ló dé tẹ́ ẹ bá ti bá àwọn bàbá yìí ṣe because mo rántí ìgbà táwọn lady K tó ń sọ pé màmá ẹ bá bàbá sọ̀rọ̀. Lady K ṣe é kórè bẹ́ẹ̀ ni kò sáyè. Do your own thing. Wọ́n fẹ́ hijack ẹ̀ mọ́ ìyá lọ́wọ́ ni wọ́n fẹ́ gba template ni. Ó ṣe prógrámù nìkan níjọ́ kan wọ́n sọ pé ó ṣe prógrámù lónìí Onítìrọ́ wá dé níjọ́ kejì ó tún wá sọ fún Onítìrọ́ pé òun ṣe prógrámù kan o òun ò dẹ̀ mọ̀ bí ẹ wo prógrámù yẹn o wípé òun sọ pé ẹ gbọ́dọ̀ bá bàbá Akíntóyè ṣe bàbá Akíntóyè ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ni. A lè gbà tó yẹ kó rí bẹ́ẹ̀ padà láyé ó máa padà ti péjì ẹ̀ ni ó máa ti péjì ẹ̀ padà last ni a lè gbà padà mọ́ láyé òun ló dárí àjò yẹn rú ó tún wá lọ sọ pé nígbà tó fi lọ sí Èkó ó tún sọ pé bàbá lẹ́kìtì pé òun ló jó. ó ní kó lọ gbé àrólé tẹ́ńtẹ́ o ẹ lọ gbé àrólé tẹ́ńtẹ́ o South Africa ló wà o àwọn ni wọ́n pààyàn o. Ọlọ́run ló yọ bàbá oníbàbá ṣùgbẹ́ gbọ́ ó kópa pẹ́ sí ọrùn bàbá yẹn. ṣùgbẹ́ rí ayé yẹn á já. àdàgbàṣe yẹ kó níbẹ̀ padà fún láyé pẹ̀lú òun ló dá gbogbo ènìyàn àjò yìí òun gọ́gọ́gọ́gọ́ ní kí ní díẹ̀ because tó bá yẹ pé kò gba Onítìrí ibo ló Onítìrí fẹ́ lọ mídíà wo ló fẹ́ gba Onítìrí sọ́dọ̀ because everybody ti mọ̀ pé irọ́ ló ń pa òun ló accommodate ìyá yìí tó fi débi tó dé yìí. bàbá mi Michael Fabanwo ẹ káàbọ̀ sórí ètò wa. òun gọ́gọ́gọ́gọ́ ló bá ní àjò yìí jẹ́ ẹ̀bẹ̀ wo ló wá ń bẹ̀ àdè dáríjì láyéláyé kò possible. torí pé ìgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ tó bá yẹ pé gbàràgbàrà yẹn ló ti bọ́ síta tó pariwo síta ni kò bá ṣe rí gbọ́. ó wá sọ pé òun fẹ́ mú ìyá lọ́rùn ọwọ́ orí ẹ̀ ti dàrú ó rò pé ọ̀dẹ̀ bíi tiẹ̀ nọ̀nọ́mù bíi tiẹ̀ ló rò pé àwọn èèyàn tó rò pé òun bá sọ̀rọ̀ ìwọ tó ti mọ̀ pé everybody ti mọ̀ pé rọ́ọ̀nì ìyá yìí pa wọ́n dẹ̀ ń pè é sákèésì wọ́n pè é onírárá bàbá lẹ́kìtì ló ń pè é òun sọ fún ẹ ó mú bàbá yóò bẹ̀rẹ̀ sí ní bú ó wá sọ pé ó fẹ́ mú lọ́nà ọwọ́ to hell with you òun ló dẹ̀rẹ̀ àjò yẹn ẹrú òun ló dàrú tó yẹ kó rí bẹ́ẹ̀ òun ló dẹ̀rẹ̀ àjò Yorùbá yìí nation yẹn rú èmi tó jẹ́ pé ibi tó dá mi lójú dé ní last year mo ní kíni mo náà máa gba Yorùbá nation òun ló dẹ̀rẹ̀ àjò yẹn rú láyéláyé àti ẹ̀ lè gbá ni kó tètè yẹ tí o bá ti ní program ṣe mọ́ kó tètè yẹ àti péjì ẹ̀ pa ni o. wọ́n yẹ kó àdé àwọn blogger aṣíwájú wà ń ta aṣíwájú blogger. kó lọ ju join aṣíwájú blogger a lè gbá padà mọ́ láyéláyé torí pé ọ̀dàlẹ̀ burúkú náà ọ̀dàlẹ̀ ayé àtọ̀run ni program tẹ́ ṣe yìí ẹ sì máa túnṣe lọ́la bí ọ̀la ni ẹ máa túnṣe torí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa mi ò mọ̀ ẹ ṣé gan ni ìyá mi ẹ ṣeun gan ni ẹ ṣé ó tó bá ti jọ ọ̀la padà tú bẹ́ẹ̀ ni. àwọn èèyàn á lè gbọ́ á lè sọ fáwọn èèyàn pé ẹ má yá Onítìrọ́ lówó ẹni tó bá ti yá wọn lówó yọ̀ọ̀yọ̀ òòdù ní o kẹ́ tètè mọ bí kẹ́ máa lọ o àwa Yorùbá nation àwa original Yorùbá nation kọ́ lẹ yá lówó omi ìnira lẹ yá lówó ká tètè sọ fún wọn bẹ́ẹ̀ yẹn so network yìí ó máa lè jẹ́ kí tí wọ́n là fún ọgbọ́ dáadáa because special soil network yìí ó break. ìyá mi ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀rẹ̀ ní kí ṣe pé wọ́n ní wọ́n ti yá wọn lówó ni tí wọ́n ń pe orúkọ wọn síta àti iye owó tí wọ́n yá ìran Yorùbá ni wọ́n ń dárúkọ ayá ìran Yorùbá ní eye báyìí. àwa kọ́ ni wọ́n ti orúgbó ń bọ̀. kò sí wàhálà yes ma. ẹ ṣeun gan ni ìyá mi ẹ ṣe gan ni orúgbó ń bọ̀ gidi ni nígbà tí búbù ti fi gbogbo wọn Nàìjíríà wọ́n ti fi yáwó àwọn náà wọ́n sọ pé wọ́n ti yá ìran Yorùbá lówó ẹjọ́ o kí wá ní ìyàtọ̀ wọn Nàìjíríà àti òmìnira 2022
níbo la fẹ́ bá yàrá wọ̀, níbo la fẹ́ bá yàrá já sí. Nígbà tá bá bẹ̀rẹ̀ sí yá wa lówó, yára wa lówó, wọ́n ti pè wọlé o, àti ní meeting nínú world media o. Ẹ̀yin lólùfẹ́ wa, ẹ ti gbọ́kọ̀ tí ìyá wa tán pè wọlé sọ nísìn wípé a máa tún program yìí ṣe, nẹ́tíwọ́ọ̀kì yẹn kò dá láti bẹ̀rẹ̀, tá sì ti lò ju wákàtí kan báyìí, nẹ́tíwọ́ọ̀kì yẹn wọ́n ní wọn gbádùn ẹ̀. Tó bá di ọ̀la á padà wá tún tọ́pìkì yìí ṣe. Àwa gan ti wá ní meeting báyìí nínú world media. Ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa látẹ̀kan. Ẹ ṣeun gan ni. A kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ìsinmi aláyọ̀, ìsinmi ológo òun ló máa jẹ́ fún gbogbo wa. Ilé àti ọ̀nà wa ò ní dàrú. Gbogbo ibi tí ìran Yorùbá dé lónìí, àlàáfíà Ọlọ́run a máa bá gbogbo wa gbé. Oníṣẹ́ ọwọ́ wọn máa rí ṣe, oníṣòwò wọn máa tàtà jèrè ọjà. Àwọn oníṣẹ́ ìjọba, ọkọ̀ ọba, àdá ọba kò ní ṣá ẹnì kankan wa lẹ́sẹ̀. Ire òun lójú owó máa ń rí, ire lọ́wọ́ máa ń gbámú, ire létí máa ń gbọ́, ire báyìí là ó máa